أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على عبدك ونبيك محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún ọlọ́run àtọrọ ìkẹ́ àti ìgẹ́ ọlọ́run fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, àwọn ará ilé rẹ̀, àwọn sàhábà àti gbogbo ẹni kọ̀ọ̀kan wa pátápátá. Àbí ọlọ́run ọba nínú títóbi rẹ̀, àwọn olùkọ́ wa tí wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́ àpadà sí aburú ọlọ́run kó má fi kàn wá. Àwọn tó ń bẹ láyé nínú wọn ó bẹ̀rẹ̀ níbi tí ó ti bẹ̀rẹ̀ tó fi débi tó délé ní àbí ọlọ́run ọba nínú títóbi rẹ̀ àpadà sí aburú ọlọ́run kó má fi kàn wá. Àwọn tí ó ti bọ́ sí alkiyama nínú wọn ọlọ́run kó bá foríjì wọn ọlá àti tóbi ọlọ́run. Àbí ọlọ́run ọba fún àwọn òbí tí wọ́n bí wa padà sí aburú ọlọ́run kí kọ́lọ́run ọba kó mọ́ mú kúrò ní àlámọ̀rí wọn láíláí ọlá àti tóbi ọlọ́run. àwọn abẹ́ ọlọ́run ọba ní títóbi rẹ̀, àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ ọlọ́run kó má ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa. jẹ́ kí a gbọ́ ọ̀rọ̀ rẹ̀ yìí kó sì fi lílò rẹ̀ kó fi rọ̀ wá lọ́rùn, àti àwa tí à ń wí àti àwa tí à ń gbọ́ bi rahmatihi ya arhamar rahimin. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا الكيل والميزان بالقسط لا نكلف نفسا إلا وسعها وإذا قلتم فاعدلوا ولو كان ذا قربى وبعهد الله أوفوا ذلكم وصاكم به لعلكم تذكرون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا الكيل والميزان بالقسط لا نكلف نفسا إلا وسعها وإذا قلتم فاعدلوا ولو كان ذا قربى وبعهد الله أوفوا ذلكم وصاكم به لعلكم تذكرون. abẹ̀rẹ̀ tútùmá àlàyé al-Qur'an pẹ̀lú orúkọ ọlọ́run ọba tí ó kẹ́ gbogbo aláyé, ọba tó ṣe pé ó dùn ẹ̀ tó bá ṣe ti ẹnìkan ni ó kẹ́ tó bá rí lógún jà kìyàmà. abẹ́lọ́run kó kẹ́ ẹnìkọ̀ọ̀kan wa kúnnú ẹni tí ó kẹ́ níjọ́ náà. ọlọ́run ọba ó ń ṣàlàyé fún wa àwọn nǹkan tí ó ṣe léèwọ̀ nínú àwọn al-wasaya al-ashara, àwọn àsọtẹ́lẹ̀ mẹ́wàá tó ń bẹ ní Suratul An'am. nínú ẹ̀ ó náà ni òfin ọlọ́run nípa dúkìá àwọn ọmọ òrukàn. a ṣàlàyé rẹ̀ lánàá. ọ̀rọ̀ nípa ahkam amwalil yatama, ìdájọ́ tó ń bẹ fún dúkìá ọmọ òrukàn, ọ̀rọ̀ tó fẹ̀jú púpọ̀ ni. kìí ṣe ọ̀rọ̀ tá a lè fi ọjọ́ kan sọ, kódà kìí ṣe ọ̀rọ̀ tá a lè fi ọ̀sẹ̀ kan sọ. nítorí kó rí bẹ́ẹ̀ ó náà ni wípé àwọn àfáà tí wọ́n jẹ́ olùmẹ̀sìn wọ́n sọ ọ̀rọ̀ tó pọ̀ lérí ẹ̀. àwọn ibi tí wọ́n ti fẹ́nu kò ó ń bẹ, àwọn ibi tí wọ́n ti yapa ẹnu ó ń bẹ. eléyìí ló jẹ́ kí ìtọ́jẹ́ ká mọ́ sọ eléyìí ó náà ní fáǹfà ní ọ̀pọ̀lọpọ̀ ibi tí tafsir ta ń ṣe yìí ń dé
ó ń bẹ nínú àwọn tí wọ́n láǹfààní àti máa gbọ́ tó yẹ pé olùmọ̀ ni wọ́n, ṣùgbọ́n a fẹ́ kẹnu bọ ìyapa ẹnu láàrin àwọn àfáà nítorí pé ní táwa fẹ́ lò níjókòó yìí àwọn nǹkan tó jẹ́ kókó òun náà ní kí jẹ́ pé agbédànilẹ́kọ̀ọ́ kalẹ̀ lórí ẹ̀tọ́ ọmọ òrukàn, ìmójútó dúkìá ọmọ òrukàn. tafsiri là ń bá lọ tó débẹ̀ tá a sì tún tètè kàákà sọ níwọ̀n ń bá, ṣùgbọ́n tó bá jẹ́ olùmọ̀ àwọn mọ̀rọ́jì ń bẹ tó jẹ́ àwọn tírà fíkì tó ti pọ̀pọ̀lọpọ̀ àwọn ìyapẹnu àwọn àfá ń bẹ ń bẹ, kódà béèyàn ò bá sọ́ra, béèyàn bá wọnú ẹ̀ ó padà jáde ò lórí nǹkan kan mú jáde bẹ́ẹ̀. ṣùgbọ́n kábà lè sún àwọn wàhálà tó pọ̀ ká tètè ṣe ká summarize ẹ̀ ká tètè fáwa internet ká lè tètè kúrò ń bẹ àwọn nǹkan tó yẹ ká mọ̀. ṣùgbọ́n tá bá yẹ pé a ní ká wọ àwọn ìyapa ẹnu tó ń bẹ ń bẹ, bó bá ń yé wa níbẹ̀rẹ̀ ká tó parí ẹ̀ kò ní yé mọ́. so ìdí nìyẹn tó fi jẹ́ wípé ló jẹ́ ká máa mú àlàyé ẹ̀ àwọn ibi tí wọ́n ti panu pọ̀, àwọn àrọ́jẹ́ ká máa lọ bẹ̀. torí ní tó jẹ́ ká máa sọ eléyìí, àwọn ikhwa kan ń bẹ yálà lórílẹ̀‐èdè àbí ní ìta tí wọ́n ń gbọ́ ètò tọ́pọ̀lọpọ̀ wọ́n ń pè wá tí wọ́n ń béèrè àwọn ìbéèrè kọ̀ọ̀kan pé àwọn nǹkan báyìí, gbogbo àwọn nǹkan yẹn ó náà ni àwa ti summarize gbogbo ẹ̀, torí wípé tafsir àlàyé kọ́rọ̀ ó tètè yá àwọn èèyàn, kìí ṣe pé class, kìí ṣe wípé bóyá academic exercise la fẹ́ máa mú jáde, bí kìí ṣe wípé kí ni tí ó yí àwọn awam lérí àwọn ìdájọ́ Ọlọ́run lérí ọmọ òrukàn, nípa àwọn nǹkan tí ó jẹ́ ojúṣe wa nígbàtí dúkìá ọmọ òrukàn bá ń bẹ lábẹ́ wa, àwọn kókó tí wọ́n ti kónú tó tẹ̀sùn wọn nínú ọ̀rọ̀ tó pọ̀ táwọn olùmọ̀ sọ, ibẹ̀ la lọ ní tètè kó bá lè yé wa. ṣùgbọ́n ẹni tó bá jẹ́ olùmọ̀ abẹ́ni tó jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ ẹ̀sìn, àwọn mọ̀rọ́jì ń bẹ tó yẹ pé béèyàn bá wọnú ẹ̀, béèyàn ò bá jẹ́ ní tó péré ẹ̀ gan ìgbà tó bá fi jáde olè mọ́rin kankan mú jáde látara àwọn ìyapa ẹnu tó ń bẹ láàrin àwọn olùmọ̀ ń bẹ. abẹ́lẹ́ wọn bá ní títóbi rẹ̀, ọlọ́wọ́n bá kọ́mọ́ṣẹ́ ìbá san gbogbo àwọn olùmọ̀ wa, àwọn àfáà wa bá san wọ́n lẹ́san dáadáa. àlàyé nípa dúkìá ọmọ òrukàn tó bá ń bẹ lọ́wọ́ ẹni, àwọn tírà pọ̀ táwọn àfáà sọ̀rọ̀ lérí ẹ̀, kódà bó ṣe rí ó kéré jù mo fẹ́ lè tọ́ka sí àpilẹ̀kọ táwọn ènìyàn kọ láti gba oyè ìpele kejì táwọn sí masters lérí ọ̀rọ̀ yìí ní Jamiatu Najah ní Palestine àtàwọn àyè míì bẹ́ẹ̀ táwọn èèyàn kọ nǹkan láti gba oyè dọ́kítọ́rà lórí dáǹsọ̀ yìí. ṣùgbọ́n tá a bá la fẹ́ tú pẹ̀pẹ̀ rẹ̀ bó ṣe fẹjú tó àní kúrò ń bẹ̀, bá a bá sì jọjọ wọ bẹ̀ ó súnmọ́ kó ṣe páwọn táàjọ jáde nígbà tá a bá jáde a lè wọ́pọ̀, la fi rọra lọ síbi àwọn nǹkan tá a need, àwọn nǹkan tá a bùkátà nínú ọ̀rọ̀ yìí. ọlọ́run ọba tó la rẹ̀ ga, ọlọ́run ọba ni wala taqrabu malal yatim, wala taqrabu malal yatim illa billati hiya ahsan. lánàá aṣàlàyé fún wa ní pẹ́lérí ẹ̀, àwọn ń ta ní bùkátà sí láti sọ fún wa ń bẹ̀yẹn, ṣùgbọ́n àwọn kankan ń bẹ ẹ̀ka tàn mọ́lẹ̀ sí asọ́ lápapọ̀ lánàá nítorí pé ibi tá ń lọ jìnà. àwọn kankan ń bẹ tó yẹ kó yé wa nípa ọ̀rọ̀ dúkìá ọmọ òrukàn tó bá ń bẹ lábẹ́ kápá wa. nínú àwọn nǹkan tó yí agbúdọ̀ mọ̀ ń bẹ ó náà ní pé dúkìá ọmọ òrukàn yìí bí zaka bá wọ̀ àbáyọ zaka ẹ̀, ìyẹn gbúdọ̀ yé wa. kódà àwọn olùmẹ̀sìn jẹ́ kó yé wa wípé tó bá dìgbà ọdún léyá nínú dúkìá yẹn
a bá ṣe kí ni a bá pẹ̀rẹ̀ léyà mẹ́ torí páwọn ìwọ ọlọ́run tó wọ dúkìá yẹn nìyẹn. ìyẹn ló fà tí a fa àwa Umar ọmọ Khattab kọ́lọ̀ wọn bá kó bá yọ́nú sí wọ́n ní àwọn ìwọ ọlọ́run tó ń wọnú zaka tó ń wọnú dúkìá ọmọ òrukàn bíi zaka olófà tó fi jẹ́ wípé ó lẹ́tọ̀ọ́ ká bá lo dúkìá rẹ̀ yẹn láti gbèrú sí bóyá bá fi ṣe business bóyá bá invest ẹ̀ síbi nǹkan nítorí wípé bówó yẹn bá dúró lásán zaka wọ̀ lọ́dún yìí ọdún kejì zaka wọ̀ ọdún kẹta zaka wọ̀ nígbàtí ó bá fi yá zaka lè jẹ́ wẹ̀ kó yẹn mọ́ sí mọ́. ìyẹn ló fà á tí a fa wa Umar ọmọ Khattab radiyallahu anhu táwọn fi sọ wípé ẹ lo owó yẹn fún òwò lè Allah ta'kulu as-sadaqa kọ́mọ̀ wà á di wípé sọ́dákọ̀ ó padà wá kó gbogbo owó yẹn tán. so nínú àwọn ìdí tí gbàláyé fi wà fún wa láti lè fowó yẹn bá a fi ṣòwò nìyẹn lọ́rọ̀ àwọn àfa ọlọ́run ọba ní wala taqrabu. àfáwà Umar ó ní ittajiru bi amwalil yatama kay la ta'kuluha as-sadaqa owó àwọn ọmọ òrukàn yẹn ẹ bá wọn fi ṣòwò kí sọ́dákọ̀ kó má bá wọn jẹ gbogbo ẹ̀ tán ìyẹn ni zaka. nínú ọ̀rọ̀ àfáwà Umar yìí ń taari mú ń bẹ̀ ó náà ni wípé àṣẹ bá àti gbọ́dọ̀ súnmọ́ owó ọmọ òrukàn lọ́nà ìtọ́ ajẹ́ pé tí zaka bá wọ́ agbọ́dọ̀ bá yọ yíyọ zaka yẹn náà ni illa billati ahsan nínú àwọn ọ̀nà tá a lè gbà kọ́wọ́ bọ́ nìyẹn. àwọn agbọ́dọ̀ wo wípé àwọn nǹkan tọ́lọ́wọ́n bá pa wá láṣẹ nínú ẹ̀sìn tí wọ́n bá ní àṣùrùtù teklif májẹ̀mú ta fi ń la ẹ̀sìn bọni lọ́rùn lápèjúwe àsọ̀lá irun táǹkì ìgbà wo ni irun di ọ̀ranyàn irun di ọ̀ranyàn fún ẹni tó bá jẹ́ mùsùlùmí tó ní làákàyè tó ti bàlágà yálà irun ní ààwẹ̀ ní àti gbogbo àwọn nǹkan tó jọ mọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n nípa zaka kódà kọ́ mọ́ jọ ọmọ oṣù mẹ́fà lọ tí zaka bá tó bá ti ní dúkìá tí zaka wọ̀ ọ̀ranyàn ní kan yọ zaka ọ̀hún a ní ṣe rìn ti báàrù albulugh pé kò tí balaga. so nínú ọ̀rọ̀ àfáà Umar ọmọ Khattab yìí a rí wípé dúkìá ọmọ òrukàn yẹn tí zaka bá ti wọ̀ agbọ́dọ̀ bá yọ zaka àkọ́kọ́ nìyẹn. tá a bá wá yọ zaka lọ́dún yìí tá a yọ lọ́dún kejì tá a yọ lọ́dún kẹta ó súnmọ́ kó yẹn ó tán làfáà Umar ọlọ́mọba kó bá yọ àwọn ní ìtẹ́jìrú sí gátùlẹ̀ amur ẹ̀yin tẹ́ bá jẹ́ alámòjútó dúkìá ọmọ òrukàn ẹ bá fi ṣòwò kówó yẹn mọ̀ bá wá tán. àwọn àfáà wá ìyapa ẹnu pọ̀ lórí eléyìí àmọ́ mọ̀mọ́ lọ ọbẹ̀ lánàá ni torí pé conclusion lásọ tó bá jẹ́ pé ààyè ìjókòó ìkẹ́kọ̀ọ́ ni láàlè máa lọ gbogbo bẹ̀yẹ. ó ń bẹnu àwọn àfáà tí wọ́n ní sọ́ràn ẹ̀yàn ni kéèyàn ó bá fi ṣòwò àbí kìí sọ̀rọ̀ ẹ̀yàn ó ń bẹnu olùmọ̀tán lọ́rọ̀ ẹ̀yàn ni ó ń bẹnu olùmọ̀tán ní kìí sọ̀rọ̀ ẹ̀yàn ó ń bẹnu olùmọ̀tán ní èyí ò tí ẹ gbọ́dọ̀ bá fi ṣòwò ṣùgbọ́n èyí tó tẹ̀sùn wọn jù nínú ọ̀rọ̀ ibẹ̀ lálọ́ èyàn lè bá fi ṣòwò níbàámu sí ọ̀rọ̀ àfọwà Umar radiyallahu anhu wa arda ọlọ́wọ́ bá kó bá yọ́nú sí wọn. bákan náà alwasiyu èyàn a máa kọ àkọọ́lẹ̀ pé àìmọ̀ bá a bá ní yóò pẹ́ ó ṣeéṣe kó yá bá a bá sì ní yóò yá ó ṣeéṣe kó pẹ́ bá a bá wá sí láyé mọ́ lágbájá ni kó bá ní mójútó dúkìá lórí àwọn ọmọ tàbí wọn a máa kọ́lẹ̀ ẹni tó bá wá jẹ́ wà sí tó bá yẹ kí wọ́n kọ àkọọ́lẹ̀ pé òun ni kó di nǹkan yẹn mú kò lè rí yẹ nínú àwọn tá a fẹ́ fi kún lánàá tọrọ lọ́bẹ̀ nìyẹn torí pé pẹ̀lú àwọn èyí tí ń bẹ lábẹ́
kò sẹ́ni tí ó gbọ́ tí ò ní bẹ́ sá pé ẹbẹ́ jù wọ́n ṣe ṣùgbọ́n gbà mí bẹ lómi òbí ń ti kọ àkọọ́lẹ̀ pé bóun ò bá sí láyé mọ́ lágbájá ni kó jẹ́ ẹni tí ó mọ̀ ṣe kò kárí lérí dúkìá tó ń bá fi ilẹ̀ pàápàá jùlọ nígbà táwọn ọmọ òun sì kéré yìí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ tí wọ́n bá ti kọ àkọọ́lẹ̀ bẹ́ẹ̀ kò lè rórí ẹ̀ òun náà ni ó gbé nǹkan yẹn bó bá wá ń gbé nǹkan yẹn bẹ́ẹ̀ gbogbo àwọn òfin tá a sọ yìí ó wá sẹmọ lára ó gbọ́dọ̀ mójútó ọlọ́run ọba fi ní wala taqrabu malal yatim ọlọ́run ọba wala taqrabu malal yatim a ti ṣàlàyé yẹn lánàá ẹ má súnmọ́ dúkìá àwọn ọmọ òrukàn ẹ má súnmọ́ yẹn tá a gbà lérò ní wípé ẹ ṣọ́ra tó bá ń bẹ lábẹ́ ìkápá yín ẹ má lọ lò ó nílò pé bàbá rẹ̀ òkúkú sí láyé mọ́ ọlọ́ni ẹ má lò bẹ́ẹ̀ illa billati hiya ahsan ọ̀nà tó dára jùlọ bí ìgbà tó ṣe wípé ẹ mójútó fẹ́ẹ̀ ju nǹkan tiyín gan lọ òun náà ní billati hiya ahsan àwọn àfáà wá ní illa billati hiya ahsan wọ́n gbé lórí nǹkan méjì islahuhu wa tathmiruhu aw tanmiyatuhu ó náà ní wípé nǹkan tó fi ilẹ̀ yẹn bí ò ṣe ní bàjẹ́ tó wáyé pé n tó lè bàjẹ́ ni bí ò ṣe ní bàjẹ́ ká mójútó ẹlẹ́ẹ̀kejì tó wáyé pé n tó ṣe é máa gbèrú ni bá ṣe máa bá mójútó tí ó máa gbèrú sí yálà ká fi dókòwò àbí ká tún lò ó lọ́nà míì tí nǹkan yẹn ó fi máa gbèrú sí lábẹ́ kí nǹkan yẹn máa gbèrú sí yẹn àwọn àfáà wá sọ̀rọ̀ púpọ̀ lérí ẹ̀ masáìlù tí ń bẹ lábẹ́ yẹn nìkan ó bẹ̀rẹ̀ tó 70 lórí pé ẹ máa mójútó tí ó máa gbèrú ó ń bẹ nínú àwọn olùmẹ̀sìn ìyàpẹ̀ ẹnu ń bẹ lérí ẹ̀ ṣùgbọ́n àwọn ibi tá a lọ lánàá kan lọ síbi conclusion ó ń bẹ nínú àwọn olùmẹ̀sìn tí wọ́n sọ wípé ǹjẹ́ ní bàbá fẹ́ máa bá fi tó níyìí ṣòwò ṣé ká pè àwọn èèyàn níta síbẹ̀ ni àbí káwa náà kópa nú ẹ̀ ìtumọ̀ eléyìí ni wípé ọmọ òrukàn dúkìá tí bàbá rẹ̀ fi ilẹ̀ ó wọ́ọ̀tì lápòjúwe 100,000 naira 100,000 naira yìí tá a bá fi ilẹ̀ bẹ́ẹ̀ tá a bá fi rọ́dún mẹ́ta mẹ́rin pẹ̀lú bẹ́kọ́nọ́mì Nàìjíríà ṣe rí kò ní ní válù kankan mọ́ àwa rò pé kí ni ká máa ṣe ànítọ́ ọ̀dà tá a máa ṣe òun náà ní wípé ká máa fowó yìí ṣòwò ìwà fowó yìí ṣòwò ọ̀nà méjì ló pín sí ọ̀nà aláwọ̀kọ́ ni wípé owó yìí àwa lọ bá ẹnìkan oníṣòwò lòun àwa nítọ̀ jẹ́ ká kówó yìí fún ọ kó o máa fi ṣòwò èrè tá a bá wá rí ń bẹ̀ á máa pín eléyìí ni ó máa jẹ́ tiẹ̀ èyí náà ni ó máa jẹ́ ti ọmọ òrukàn yìí kápítà wà ńlẹ̀ ọ̀nà kan nìyẹn ọ̀nà ẹlẹ́ẹ̀kejì ó ṣeéṣe kó ṣe pẹ́ ní gan tó jẹ́ wàlíyù yìí tó mójútó ọmọ òrukàn yìí òun náà mọ̀ nípa òwò yẹn ó wá rò wípé ó dáa ṣé kóun ó máa fi kíní yìí ṣòwò tóun bá wá fi ń ṣòwò ọ̀nà méjì ló pín sí òun lè má lówó kó ṣe pé sáfíìsì tóun rẹ́ńdà òun ni ó kọ̀nsídà ìyẹn náà ń pè ní àlùmùdọ́rọ́bà àwọn àfáà ayapẹnu lórí eléyìí ó ń bẹnu àwọn olùmẹ̀sìn tí wọ́n ní pínrín ó gbúdọ̀ ṣe bẹ́ẹ̀ ó gbúdọ̀ lọ fún ẹlòmíì níta ni kó máa fi kíní yẹn owó yẹn ṣòwò torí pé òun ipò tó wà ipò gbogbo tí ó bá ṣe ìpìlẹ̀ náà ni wípé ọ̀fẹ́ ló gbúdọ̀ ṣe láti lè mójútó ọmọ òrukàn ìyẹn ni kíni ìyẹn ni asílù ìyẹn ni ìpìlẹ̀ ó ń bẹnu àwọn olùmẹ̀sìn tí wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n ní asílù yẹn ò sì gbúdọ̀ yẹ
bó bá ń bọ́mọ yẹn fi ṣòwò bọ́ bá rèrè kankan kò gbúdọ̀ mú kankan bẹ́ẹ̀. ó ń bẹnu àwọn olùmẹ̀sìn tí wọ́n sọ bẹ́ẹ̀, ó sì ń bẹnu àwọn olùmẹ̀sìn tí wọ́n ní bóò ni ò ṣe ní mú bẹ́ẹ̀ tó bá ṣe wípé àníyàn mùdọ́rọ́bà ló fi jẹ́ pé a gbúdọ̀ jẹ́ kó yàtọ̀. àníyàn ó ti láníyàn pé òun náà investi sáfíìsì tòun yẹn náà síbẹ̀, ṣùgbọ́n tó bá níyàn pé mo kàn bá mójútó ni tí ò láníyàn pé òun fẹ́ invest sáfíìsì tòun yẹn náà òun náà fẹ́ rí èrè lérí ẹ̀ ó gbúdọ̀ mú kankan. ṣùgbọ́n tó bá jẹ́ pé níyàn rẹ̀ ni wípé àsìkò tèmi náà ó fi máa ṣe tèmi náà ni mo fi ilẹ̀ tí mo fi ń ṣe nǹkan yìí ó ń bẹ̀rù àwọn àfáà tán ni kódà kò rí bẹ́ẹ̀ kò gbúdọ̀ mú kankan bẹ́ẹ̀. ṣùgbọ́n gbogbo àwọn ọbẹ̀ yẹn a nídìí ká lọ síbẹ̀ torí pé a rí pé èyí tó tẹ̀sùn wọn nínú ọ̀rọ̀ ó náà ni pé o lè ṣe bẹ́ẹ̀. ìyẹn la sọ fún alánà kò sí láì fi ń bẹ́ẹ̀ nítorí pé tí wọ́n bá sọ pé ó lè lọ kó fún ẹnìkan níta kẹ́ni ó ṣòwò kí wọ́n jọ pín profit kí ló dé tóun ò fi lè ṣe kí ló sọ́dẹ̀ tọ́ fẹ́ni ẹ tí òjò jẹ́ tọ́ fóun nínú àwọn argument tí yẹn tó wà powerful jù yẹn lọ ni ṣùgbọ́n àfẹ́ lọ bẹ̀ yẹn púpọ̀ torí wípé ibi ẹ̀ gangan kọ́ là ń lọ tó bá ti di academic exercise púpọ̀ àní lè líǹkì ọ̀rọ̀ yẹn mọ́ra wọn mọ́. so látara èyí tó tẹ̀sùn wọn nínú ọ̀rọ̀ òun náà ni wípé ó lè lo owó yẹn fún òwò kó wá wò pé sáfíìsì tóun rẹ́ńdà lérí ìyẹn profit tó bá wá wọlé èrè tí wọ́n bá wá rí lérí ẹ̀ bí wọ́n ó ṣe pín èyí tá à mẹ́nu lọ bẹ̀ lánàá àfọ àwọn Sheikh Bin Baz rahimahullah kọ́lọ́wọ́ bá kó bá kẹ́ wọ́n ní torí pé nínú argument táwọn kan mú wá ní pé ọ̀dà bóò ló ṣe fẹ́ pín profit tí ò ní ṣàbòsí. àfọ àwọn Sheikh Ibn Baz rahimahullah wọ́n ní tó bá wá rí bẹ́ẹ̀ yóò wá gbé ọ̀rọ̀ yẹn lọ sọ́dọ̀ kọ́ọ̀dí adájọ́ ṣẹ̀ríà ìpẹ́tọ̀ bísínẹ́sì yìí mo fẹ́ fọwọ́ mọ òrukàn ṣe profit táàmù rí ni iye tèmi rò wípé yóò jẹ́ percentage tèmi nìyí èyí tí ó máa jẹ́ percentage tọ́mọ òrukàn nìyí adájọ́ ẹ bá wa wò ó sẹ́mi ìsàṣejù sẹ́mi ìsàbòsí wọ́n ní adájọ́ gbúdọ̀ fojú sí láti lè protect ẹ̀ náà torí pé wà náà so àmọ̀ràn tún biso ikọ́ lálànà rọ́bùl khalaiki fàdàrà aládàkàlì ẹ̀mí ó máa ń pèèyàn ẹ̀mí gbogbo ẹ̀mí ló ní tẹ́ndẹ́nsì àbòsí gbogbo ẹ̀mí ló ládàámọ́ kó sàbòsí kéèyàn wá fẹ́ dáàbò bẹ̀mí ara èèyàn lórí ọ̀rọ̀ yẹn wọ́n ní tó bá wá rí bẹ́ẹ̀ nígbà tó ọmọ kékeré ní bọ́ọ̀ bá ló fún ní 10% kò lè sọ̀rọ̀ wọ́n ní kẹ́mí èèyàn ó bá lè wá mọ́ èèyàn wà gbọ́rọ̀ yẹn lọ sọ́dọ̀ kọ́ọ́dí pẹ̀tọ̀ mo fẹ́ fowó ọmọ òrukàn yìí níbàámu sí ọ̀rọ̀ tí a fa àwọn Sheikh Bin Baz tí wọ́n wí wọ́n lè yóò wá gbé lọ pẹ̀tọ̀ ṣé mi ò ṣàṣejù kọ́ọ́dí ó wà sọ pé ọ̀dà 40% tó fẹ́ mú yẹn ti pọ̀jù torí wípé gbogbo tá a fi máa protect owó yìí gbogbo tó wé òfin ní parun gbogbo tó wé yóò fi máa gbèrú ohun gangan ló gbúdọ̀ ṣe torí pé tí wọ́n fi ọ́ ṣe wàlíyù nìyẹn ọ̀yà èyí báyìí ni kò máa mú wọ́n wá ní tó bá yẹ pé orílẹ̀-èdè mi tá a wà kò sí kọ́ọ́dí adájọ́ ṣẹ̀ríà wọ́n láwọn àwọn ẹlẹ́rìí bíi méjì tí wọ́n jó ń déédé ẹ wá bá ń wo kínní sẹ́mi ìṣàbòsí ìyẹn ni ọ̀rọ̀ tí ó tẹ̀wọ̀n òun la sì sọ lánàá ṣùgbọ́n tá a bá ní ká wo àwọn ọ̀rọ̀ tó wáyé lérí ẹ̀ ó fẹ́ẹ̀ tó mẹ́fà ṣùgbọ́n èyí tó tẹ̀wọ̀n òun lè ta sọ yẹn wallahu a'lam ọlọ́run ló nímọ̀ jùlọ nínú ẹ̀rí tí wọ́n fi fẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ òun náà ni àlàyé tọ́lọ́run bá ń ṣe fún wa ní suratu nisa ìgbà tọ́lọ́run bá ń sọ wípé faman kana ganiyan falyasta'fif ṣebọ́lọ́wọ́ bá sọ pé ẹni tó bá jẹ́ ọlọ́rọ̀ tó bá yẹ pé ọlọ́rọ̀ lòun tó bá ń mójútó dúkìá ọmọ òrukàn má tiẹ̀ fọwọ́ kàn rárá bó ti wulẹ̀ kó má ọmọ òrukàn yẹn yóò máa jẹ máa tọ́ nínú owó rẹ̀ ló ti máa tọ́ nínú owó rẹ̀ ni ó ti máa jẹ dúkìá tó tún filẹ̀ ó tún máa bá mójútó òní mú kankan bẹ̀ kéèyàn bá jọ lọ́rọ̀
ṣùgbọ́n wa man kana faqiran falyakul bil ma'ruf. Àyà yìí ó ń bá wàlíyù ẹni tó ń mójútó nǹkan yẹn wí. Ọlọ́run bá tó bá yẹ pé ẹni tó ń mójútó dúkìá yìí tó ń bá jẹ́ aláìní, tó bá jẹ́ aláìní falyakul bil ma'ruf, òun lẹ́tọ̀ọ́ kó jẹ nínú dúkìá ọmọ òrukàn yẹn pẹ̀lú dáadáa ní play tí kìí ṣe ìjẹ ti dàmbá. Àwọn àfáà tó wá kẹnu bọ àyà yìí gan, wọ́n ní àyà yìí alal itlaq mutlaq ni, kódà kó o má bá fi ṣòwò, àsọdébẹ̀ yẹn lánàá, kó o má bá fi ṣòwò kó jẹ́ pé ẹni tó ń mójútó dúkìá ọmọ òrukàn yìí olùsí ni, ó wá di wípé láàárọ̀ kò sí tí ó jẹ, kò sí tọ́mọ ó jẹ, kò sí tíyàwó ó jẹ, kò sí tọ́mọ òrukàn yẹn náà ó jẹ, dúkìá ọmọ òrukàn yẹn sì wà ńlẹ̀, lọ́sàn kò sí, ó wá dalẹ̀ kò sí, Ọlọ́run falyakul bil ma'ruf, kó mú nínú ẹ̀, torí pé itlaq ni, kó mú nínú ẹ̀ bil ma'ruf lọ́nà ẹ̀ níwọ̀nba èyí tí ó gbé wọn dúró ń jọ yẹn, kàkà tí ó fi lọ́mọ tọrọ bára, kó mú nínú dúkìá ọmọ òrukàn yẹn. Àwọn àfáà wa ni tọ́lọ́ ń bá lè yọ̀ǹda fún nígbà tí ò fi ṣòwò, bó wá la ṣe lè sọ pé tó bá wá tó ẹ pálá ìnílẹ̀ nìyẹn, tó bá wá fi owó yẹn ṣòwò, kí ló dé ta wá lè sọ pé kò lẹ́tọ̀ọ́ nínú profit? Èyí tó ṣe wípé bí ò bá tiẹ̀ fi ṣòwò rárá ó lẹ́tọ̀ọ́ àti mú bẹ̀tẹ̀ bí bá ń pa, tó bá wá fi ṣòwò. Ìdí nìyẹn tó jẹ́ pé àwọn ọ̀rọ̀ tó tẹ̀sùn wọn jù pẹ̀lú àwọn ẹ̀rí tó pọ̀, wallahu a'lam, ó náà ni wípé béèyàn bá fi owó yẹn, tó bá yẹ pé oko fún ẹnìkan tẹ́niyẹn fi ń ṣòwò ní, o gbọ́dọ̀ mú kankan bẹ́ẹ̀. Àmọ́ tó bá yẹ pé òwò yẹn ìwọ lòun ṣe, o lẹ́tọ̀ọ́ àti mú nínú profit percentage tiẹ̀ náà, o lẹ́tọ̀ọ́ àti mú ń bẹ̀. Ṣùgbọ́n èyí tá a fi kún lé ní pé percentage yẹn náà o gbọ́dọ̀ dá yanjú ẹ̀ kó ṣe pé wọ́n ló jókòó nulẹ̀, torí pé ó súnmọ́ kó lọ ṣàbòsí. Ọlọ́run ò fẹ́ ká ṣàbòsí fún ọmọ òrukàn rárá bó ti wulẹ̀ kó mọ́. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nínú ẹgbàá wa hadith, wọn ni ata anna rajulan ata nabiyya sallallahu alayhi wa sallam, wọn lọkùnrin kan lọ bá nabi sallallahu alayhi wa sallam, faqala inni faqir, ó ní rẹ̀ òjíṣẹ́ Ọlọ́run olùsí ni mi ò ní nǹkankan, laysa li shay wali yatim, mi ò ní nǹkankan bó ti wulẹ̀ ọmọ, ṣùgbọ́n mo òrukàn kan ó ń bẹ lọ́dọ̀ mi. Qal, arákùnrin wa sọ wípé faqal, òun ò sí ní nǹkan tó ń lè jẹ, dúkìá ọmọ òrukàn wà lọ́wọ́ òun, ó lò sísì lóhun. Ànábì sallallahu alaihi wasallam sọ pé kul min mali yatimik, jẹ nínú èyí tó fi lọ́mọ tọrọ káàkiri yẹn, jẹ nínú dúkìá ọmọ òrukàn yẹn, mú nú ẹ̀, ṣùgbọ́n gayra musrifin, má mú ní nínà àpáwò. In tó ṣe wípé ṣe mọ̀ wípé in téèyàn ó jẹ téèyàn ó yò lápòjúwe bẹ́ẹ̀ oní 100 naira lọ́wọ́ sí, ó ti yọ, o lè má jẹran, o lè má tún ṣe lọ́sọ̀, ó ti yọ 100 naira náà ní kò mú, torí pé in tí o bùkátà náà ní kí nǹkan kan ó ti dúró nínú. Ṣùgbọ́n nítorí pé kí wá sówó rẹ owó ọmọ òrukàn, tó ikú tó bá fẹ́ náwó ara ti ẹgẹ ò lè ná 200 naira, ọwá ní ẹ fún mi lámàlà 300 naira, ẹ níbọ̀kọ̀tọ̀ ẹ fi sí Ọlọ́run ti ní àlejò ẹ̀ ń bẹ, tó bá fẹ́ náwó ara rẹ̀ gẹ kò lè ra nǹkan tó báyìí. So ìdí ni tó fi jẹ́ pé Ànábì sallallahu alaihi wasallam, Ànábì ní kó jẹ ń bẹ gayra musrifin, kó mọ̀ nánà apà, wala mubadirin wala muta'athilin, kó má nànà tí ìpìlẹ̀ owó yẹn gangan initial capital ó fi wá tán. Òfin tó di òun náà nìyẹn. Ọlọ́run ọba kì wá nílọ̀ púpọ̀ nípa dúkìá ọmọ òrukàn, nítorí wípé wọn ò bold láti lè withstand wa pé àbòsílẹ̀ ń ṣe fún mi, ọmọ èké ni kò mọ̀ kankan. Ìdí nìtọ́ Ọlọ́run gan fi sọ fún wa nípa tá a bá fẹ́ ọmọ òrukàn, tá a bá fẹ́ fi ṣèyàwó, bóyá ọmọ òrukàn kan ó ń bẹ lábẹ́ ìkápá wa, wọ́n sọ àsọtẹ́lẹ̀ pàwà ní ká jẹ́ wà líyù ẹ̀, àwọn làwọn mójú tó gbà bàbá rẹ̀ sí láyé. Ọmọ yẹn wá di pé ó ti ń súnmọ́, ó ti fẹ́ bàlágà, ó dàbí ó sì bàlágà wà lọ́wọ́ káànà ti sọ̀gìrọ̀,
ìyẹn wá ronú pò ń fẹ́ fẹ́ ó súnmọ́ kọ́ ọmọ rò pé máa rò wò ní nǹkan fún ní nǹkan kan kí ló mọ̀ lọ́lọ́wọ́n bá gbìyànjú pé wà ní khiftum alla tuqsitu fil yatama lọ́lọ́wọ́n bá gbìyànjú pé tó bá di pé ẹ̀ ń bẹ̀rù pé ẹ̀ ní lè ṣe déédéé láti máa fẹ́ ọmọ òrukàn tí ń bẹ lábẹ́ yín torí pé kàn ìbémi náà ni mo ń tọ́ ẹ jí nǹkan fún ní márùn-ún ní jẹ́ fún ọ ní 1000 naira ọlọ́run tó bá rí pé mi yín ẹ̀yin náà mọ̀ pé ẹ ṣàbòsí fún fankihu ma taba lakum ìtọ́lọ́wọ́n bá fẹ́ sọ wa lára níbẹ̀ ni pé ká sáàmọ́ ṣàbòsí fáwọn ọmọ òrukàn torí pé Ọlọ́run bá kórìíra àṣẹ síbẹ̀ nítorí pé wọn ò ní bàbá mọ́ kán mọ́ wàá máa ronú a gbọ́dọ̀ máa ṣe àwọn nǹkan tínú wọn fi máa dùn á pa wọ́n pọ̀ máwọn ọmọ wa á kó wọn mọ́ra Ọlọ́run ní fa amma al-yatima fala taqhar Ọlọ́run ọba ní ẹmọ́ kó jìnnìjìnnì bá wọn bó bá ti bí gbogbo ọmọ bá ń yọ ọmọ tó ń kí wọn tó náà bá ń bọ̀ tó fẹ́ yọ kílódé ó rí pé tó bá rí ọjọ́ mi tí ó gba àwọn ọmọ tí ẹ bá ń sáré owó sórí ìjọ ni kò ní fírí ìtumọ̀ fala taqhar ló fi jẹ́ kí gbogbo ẹnikẹ́ni tó bá nírú wọn lábẹ́ kéèyàn ó bẹ̀rù Ọlọ́run nípa wọn ìgbà mi ń bẹ lómi afojú na ọmọ òrukàn yẹn yóò sì mójú yẹn yóò wá wá sínú ẹ̀mí ẹ̀kọ́tẹ́ kó náà ní bàbá ni Ọlọ́run ọba ní fa ammal yatima fala taqhar ẹ má dúkokò mọ́ wọn ẹ má sẹ̀rù bà wọn ẹ jẹ́ wọn free láì mí Ọlọ́run ọba ní àwọn ènìyàn kan Ọlọ́run ọba ń sọ àìdá wọn nínú àìdá wọn Ọlọ́run ọba ní yad'ul yatim Ọlọ́run ní ara'ayta alladhi yukadhibu bid-din fadhalika alladhi yad'ul yatim àwọn wọ̀nyí náà làwọn tó ṣe wípé wọn jágbe máwọn ọmọ òrukàn wọn pariwo mọ́ wọn wọn sọ̀rọ̀ tó mọ òrukàn wọ̀lú létí ó mọ̀ sọkún wọn sọ sí wọn Ọlọ́run bá ní ẹ má ṣe bẹ́ẹ̀ bá wá ṣe báyẹn níbi ìbágbé wọn pẹ̀lú yín eléyìí ò túmọ̀ sí bọ́tọ́ bá ṣe ká má bá wọn wí gẹ́gẹ́ bá ṣe bá wọn ọmọ wa náà wí tán bá ṣe tí ò dá ká bá wọn wí tó bá tún wá di bí dúkìá wọn Ọlọ́run wá kì wá nílọ̀ púpọ̀ lérí ìyẹn àgbọ́dọ̀ jẹ dúkìá wọn ọ̀rọ̀ àwọn àfọ́ onímọ̀ wọ́n tún wá nínú mọ́sálà tó jáde ń bẹ̀ wípé ǹjẹ́ tàjíru mọ́lì yatim ǹjẹ́ dúkìá ọmọ òrukàn a lè fi ṣe rẹ́ǹtì ká fi ká ní nǹkan yẹn pé ó kàn wá ńlẹ̀ náà ni ó kan rẹ́ǹtì ẹ̀ ǹjẹ́ láà lè ṣe bẹ́ẹ̀ ọ̀rọ̀ àwọn àpapọ̀lọ kankun lérí ẹ̀ a lè ṣe dábàá ṣe onímọ̀jẹun ọ̀pọ̀ bẹ̀rẹ̀ kọ́ là ń lọ ṣùgbọ́n èyí tó tẹ̀sùn wọn jù ní a lè ṣe ṣùgbọ́n tá a bá wá fẹ́ ṣe ọ̀rọ̀ táwọn àfáà wá sọ lérí ẹ̀ ó náà ni wípé tọmọ yẹn bá ti dépò kákó dúkìá rẹ̀ fún bóyá alisi property yẹn lápòjúwe fún bí nǹkan bí 10 years láàrin gbèdéke 10 years yẹn ọmọ yẹn bá bàlágà ọba tó júbọ intelisi yẹn jọ yẹn náà ó terminate níjọ́ tó ti bàlágà yẹn tó ti tójú bọ́ yẹn kódà kọ́dún yẹn mọ́ ti pé ó gba nǹkan yẹn fọ́mọ yẹn nínú ṣẹ̀ríà so ìdí nìyí tó fi jẹ́ pé ẹni tó bá fẹ́ ṣe irú bẹ́ẹ̀ àbọ̀ fẹ́ gbé fún ọ náà ọ wò pé kí ni èjì ọmọ yẹn àti tá a bá fojú bù réǹjì àsìkò báyìí ó súnmọ́ kó ti bàlágà ó súnmọ́ kó ti tójú bọ̀ májẹ̀mú táwọn afáàfin sí nìyẹn máa sọ pé ṣèbí 10 years náà pẹ̀ ọmọ tí ó láàrin 5 years kò sí tó jọ bẹ́ẹ̀ tán bá ti gbé ọ̀rọ̀ yẹn lọ sí ilé ẹjọ́ ṣẹ̀ríà wọ́n dájọ́ ààrẹ fọ́mọ yẹn pé ká kó dúkìá ọmọ yẹn fún kí ẹni yẹn ó dá owó padà fún ẹni yẹn fún ẹni tó gbà kan yẹn lọ́wọ́ àwọn mọ̀sáìl tó ń bẹ lábẹ́ ó pọ̀ kankún àyè yáàyàn lówó ọmọ òrukàn ìwọ náà o lè máa kọ́ bọ̀ pé jẹ́ sáré yá lò nítorí kó súnmọ́ kó wá dojúrú kó mọ́mọ́ èlò ló ti mú ń bẹ̀ èlò ló ti yá ń bẹ̀ kó dojúrú àwọn àfáà tó wá jẹ́ kó yé wa náà àwọn àlàyé tá a ṣe wípé tí àdánù bá ṣẹlẹ̀ sí dúkìá ọmọ òrukàn ìwọ náà ló forí fa pẹ̀lú májẹ̀mú ó ṣe pé àkíyèsí wípé
ìfọwọ́dẹ̀ngbẹ̀rẹ̀ mú nǹkan ó wá látọ̀dọ̀ rẹ bísínẹ́sì tó mọ̀ nípa rẹ̀ tọkàn rẹ̀ ò balẹ̀ olókòwò yẹn lérí ẹ̀ tí wàhálà bá ṣẹlẹ̀ lérí ẹ̀ ìwọ ló san ṣùgbọ́n àwọn àfọ́ olùmẹ̀sìn wọn ní ṣùgbọ́n tó bá ṣe wípé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yẹn kò lọ́wọ́ rẹ̀ ń bẹ̀ wọ́n ní tó bá wá rí bẹ́ẹ̀ a jẹ́ wípé ẹjọ́jọ́ ṣíà rẹ̀ náà ni ọ̀nà tẹ́ fi ṣe ṣíà rẹ̀ nìyẹn nǹkan mi ń bẹ tí ò tiẹ̀ lọ́wọ́ èèyàn ń bẹ̀ rárá lápèjúwe business wọ́n ń kó ọjà bọ̀ kọ́lọ̀n kó sọ àwọn olè bá dá wọn lọ́nà tí a mọ̀ pé ẹni kò lọ́wọ́ kò mọ́wọ́ kò mẹ́sẹ̀ mẹ́ ṣùgbọ́n business kẹ́ni ká bá dé pẹ́ wọ́n fẹ́ máa kọjá kan wá láti ibì kan a máa já kí níyẹn fún yín tẹ́ bá ti lè mú iye báyìí wá ó ṣe wádìí dáadáa ọwọ́ akóso fọ́ wa náà ṣẹ̀rẹ́ ò ní lọ́wọ́ wá àbí business tó ṣe pé òun máa ń pa rẹ̀ dájú ó wá da owó capital yẹn lé wàhálà wá dé gbogbo àwọn nǹkan yẹn náà ni àwọn adájọ́ ni wọ́n wò lérí ọ̀rọ̀ ọmọ òrukàn bó ṣe wá rí yẹn odidi abala tó pọ̀ ní masáìlì yẹn nípa alqada nípa ìdájọ́ nínú ṣẹ̀ríà tó ń bẹ lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ adájọ́ ṣẹ̀ríà látara àyà tí a ń kà yìí lọ́lọ́run ọba fi jẹ́ kó yé wa wípé gbogbo ẹnikẹ́ni tó bá ní ọmọ òrukàn lẹ́gbẹ̀ẹ́ ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run látara wọn gẹ́gẹ́ bí èyí ṣe fẹ́ kọsẹ̀ látọ̀dọ̀ bí ẹ̀ èyàn ò gbúdọ̀ kọsẹ̀ látara àwọn ọmọ òrukàn a sì ti ṣàlàyé fún wa ọmọ tá ń pè lọ́mọ òrukàn òun náà ni man faqada abahu wa huwa saghir ay duna al-bulugh aw al-ihtilam ọmọ kékeré tí bàbá rẹ̀ kú tí ò tí gbọ́n tí ò tí bàlágà tí ò tí mọ̀ tó yàtọ̀ sósì lọ́mọ òrukàn ṣùgbọ́n ẹni tó níyàwó ńlé tí bàbá rẹ̀ kú tó wá lọ́mọ kí sọmọ òrukàn nìyẹn o tí bàbá òrukàn lápẹ̀ ọ ní àgbẹ̀ ìyẹn èyí sọmọ òrukàn má sọ pé ọmọ òrukàn ni ọlọ́run jẹ́ pé tán bá gbé nǹkan kan kalẹ̀ pé ẹ bá wa fáwọn ọmọ òrukàn ní nǹkan yìí ìwọ náà wá dé ọmọ bíi 20 years ọwọ́ ni dáàdì ẹ̀ náà kú ní last month ìwé èyí sọmọ òrukàn ṣé bàbá òrukàn lápẹ̀ wọ̀ ó ti bàlá ó yìí sọmọ òrukàn mọ́ ọmọ òrukàn náà ni ọmọdé tí bàbá rẹ̀ kú tí ó sì tí bàlágà òun ni yẹtìm iṣẹ́ yẹn lèyìn ó wà ṣe títí tọ́mọ yẹn ó fi bàlágà téyìn ó fi kó dúkìá bàbá rẹ̀ téyìn ó fi kó lè lọ́wọ́. bíṣẹ́ yìí ṣe wá lágbára tó bẹ́ẹ̀ náà ni ládàá rẹ̀ pọ̀ téèyàn bá lè rí ṣe lọ́dọ̀ àfáà wa Abu Umama kọ́lọ̀wọ́n bá kó bá yọ́nú sí wọn ọ̀kanú àwọn sọ̀hábà ni wọ́n ní ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ànábì ní man masa'a ra'sa yatim lam yamsa'hu illa lillah wọ́n lẹ́ni tó bá mú ọmọ òrukàn ó wá fọwọ́ ra lórí báyìí àníyàn tó fi fọwọ́ ra lórí ó fi tàánú ní ìpẹ̀lẹ́ ó fi bá ṣe rí nítorí tọ́lọ́run látara àánú tó ní sí ló fi ṣe bẹ́ẹ̀ wọ́n ní kana lahu bi kulli sha'ratin marrat alayha yada hasanat irun kọ̀ọ̀kan tọwọ́ rẹ̀ kàn lórí ọmọ yẹn irun kọ̀ọ̀kan wọ́n sì kọ ládáadáa kọ̀ọ̀kan lẹ̀ fún ọ lórí nǹkan tó ṣe yẹn wa man ahsana ila yatima aw yatimin inda ẹnikẹ́ni tó bá ṣe dáadáa sọ́mọ òrukàn lọ́kùnrin àbọ́mọ òrukàn lóbìnrin kuntu ana wa huwa fil jannati kahatayn Ànábì ní èmi àtẹni ẹ báyìí láti jọjọ rí nínú àlìjẹ́nà ìyẹn túmọ̀ sí wípé nínú àwọn iṣẹ́ olóore téèyàn máa ń fi rí àlìjẹ́nà wọ̀ ọ̀kan ní kéèyàn tọ́jú ọmọ òrukàn ṣùgbọ́n gbogbo iṣẹ́ tán bá ti sọ wípé béèyàn bá ṣe nǹkan báyìí ó wà àlìjẹ́nà challenges ibẹ̀ máa pọ̀ béèyàn bá kàn sọ lérèfé ẹ̀kìníkan béèyàn bá tọ́jú opó ẹni tí ò lọ́kọ iṣẹ́ àlìjẹ́nà ni ọmọ òrukàn iṣẹ́ àlìjẹ́nà ni a máa ṣòro ṣe dídá okùn ẹbí pọ̀ kókùn ẹbí má já lọ́wọ́ ẹni iṣẹ́ tó lè tètè gbéyàn wà àlìjẹ́nà ni ṣùgbọ́n kò rọrùn ọ máa so ẹbí mọ́ra ń gbà míì wọ́n sì máa ṣe jàǹbá sí ọ ọ wà máa wò pé tí kì í bá ṣe pé ládàá tọ́lọ́n táwọn wò ń bá má sùn mọ́ yín mọ́ ló fi jẹ́ pé àwọn tí èèyàn ń fojú winá ń bẹ̀ yẹn náà ló fi jẹ́ tó lè mú yàn wà àlìjẹ́nà kì í ṣe pé yóò rọrùn tó o bá rò pé yóò rọrùn kò lè rọrùn
bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ ọmọ òrukàn bẹ́ẹ̀ yẹn bá ti mọ́ ọmọ òrukàn sọ́dọ̀ ojú rẹ̀ ó rí ó wà máa wo tọ́lọ́hun ó máa wo ẹ̀san tó fẹ́ gbà nípa hadisi tá a kà yí hadisi yìí ọ̀rọ̀ àwọn àfọ́ olùmọ̀ nípa hadisi ọ̀pọ̀ lérí ẹ̀ àfọ́ àwọn al-allama ash-Shu'aib al-Arnaud wọ́n ní hadisi yìí sahihun li ghayrihi ni ṣùgbọ́n kí sọ fọwọ́ rẹ ni lórí òun kò sí nínú èyí táwọn ń sọ ọ̀rọ̀ pọ̀ lórí yẹn ṣùgbọ́n tá a fẹ́ mú jáde ń bẹ̀ àwọn ahadith tó lálàáfíà pọ̀ tó ṣe ni lójú kòkòrò lérí pé ká gba ọmọ òrukàn sọ́dọ̀ ká tọ́jú ẹ̀ ká dá papọ̀ mọ́mọ́ wa kó máa jẹ nínú owó wa kó máa mu nínú owó wa ká máa dáṣọ sí lọ́rùn nínú dúkìá ta ní ká tún máa bá mójútó dúkìá láì ní mú sísì tọ́lọ́run ọba tó bá ṣe lọ́rùn bẹ́ẹ̀ fún wa ẹ̀san tí ń bẹ ń bẹ tọ́lọ́run ọba bá gbà lọ́wọ́ èèyàn jàmá tọ́lọ́run bá gbà lọ́wọ́ èèyàn ó tó ń téèyàn lè torí ẹ̀wà Àlùjánnà. ìdí nìyí tó fi jẹ́ wípé a máa bà yẹn nú jẹ́ fọ́pọ̀lọpọ̀ àwọn olówó wa ọ̀pọ̀lọpọ̀ àwọn àbúwá ujuul khairat ojú pọ̀nà àwọn iṣẹ́ olóore ó kúnlẹ̀ kò yé wọn àbí kó ṣe páhùn òjé wọn kàákún ẹbí lọ́pọ̀lọpọ̀ olówó ọmọ òrukàn mélòó nínú owó rẹ̀ láti fi tọ́ wọn jẹ ni wọ́n mú ọmọ òrukàn mélòó ẹ sì máa wọ̀pọ̀lọpọ̀ àwọn olówó lórílẹ̀-èdè Saudi Arabia wọ́n gbowó wọn kalẹ̀ tán bá ṣe tìlú wọn tó tún tán wọ́n tún gbé ní Nàìjíríà ẹjọ́ ta ló lè máa bá wọn mójútó àwọn ọmọ òrukàn tó yẹ pé every month iye báyìí làwọn máa sẹ́ndì sí wọn ó kéré jù 50 tẹ́ ẹ bá wá wọ ẹni yẹn ó lè má jẹ́ mílíọ̀nìyà lọ títí bẹ́ẹ̀bá o lè jẹ́ civil servant ní ó jẹ́ o lè jẹ́ pọ́lọ́pàá yóò wà lọ pé nínú tóun ní ṣé kóun sá ti jẹ́ kóun lórílẹ̀-èdè tóun wà yìí gbogbo owó tóun fẹ́ nánu sálárì tóun ó fi jẹ tóun ó fi mu gbogbo ẹ̀ ò tó 8% ṣé kóun di tó sùn kóun ó fi pé gbogbo ìtọ́ wà kù kí lóun fẹ́ fi ṣe ọkọ̀ lòun fẹ́ rà ní kí lòun fẹ́ máa lé ọ̀yà nínú owó yẹn ọ̀yà ọmọ ìlàjì sálárì òun ọ̀yà ní Nàìjíríà àbí ní kọ́ńtírì míì ẹ máa bóun fún àwọn ọmọ òrukàn níye báyìí ó kéré ju ẹnì kọ̀ọ̀kan nu wọn 10,000 naira lóṣooṣù àwọn ọmọ òrukàn owó ilé ẹ̀kọ́ wọn ẹ máa jẹ́ kó mọ̀ àwọn ò máa san nígbà owó bá tún dé tó bá tún bọ́ sọ́wọ́ ẹlòmíì ní Nàìjíríà yóò lóhun gan ọmọ òrukàn lòun yóò bá lọ fi gbogbo ra mọ́tò yóò lọ fẹ́ra káà wọ́n ní ẹ afá ọmọ òun gan kọ́ sóun ní bàbá láyé ṣùgbọ́n ẹni tó ṣe òun ti ṣe tiẹ̀ àdánwò tó kúnlẹ̀ ayé lẹ́ni nìyẹn bó ṣe wá rí yẹn jẹ̀mọ́ bàbá wa rúpa àti ìdólówó àwa náà lè ṣe bàbá ráwọn èèyàn mẹ́wàá nínú wa tó ní kálukú wá sọ pé inṣàlá nínú sálárì mi ní oṣooṣù màá máa yan 2,000 naira táwa pé mẹ́wàá jẹ́mọ́ 2,000 naira yẹn 20,000 naira nìyẹn àwa ní ẹ bá wa wá ọmọ òrukàn mẹ́rin 5,000 naira a mọ̀ fún wọn lóṣooṣù jẹ́mọ́ àṣẹ àbáṣe ṣùgbọ́n àka ọgbà àwọn nǹkan ẹkún kódà bó ṣe owó ilé ẹ̀kọ́ ọmọ òrukàn méjì ẹ jẹ́ kí n mọ̀ wọ́n ilé ẹ̀kọ́ wo ló ń lọ kó wá sí pé wọ́n máa sanwó yẹn direct sílé ẹ̀kọ́ ibi tó wà gbogbo àwọn nǹkan wọ̀nyí làwùjọ Islam fi máa ń da ọ̀pọ̀lọpọ̀ ọmọ mi ń bẹ tó padà yàyà kúyà látara kó pàdánù bàbẹ́ nígbà tó bẹ́ ń kékeré lójó padà yólè nígbà tí ò sẹ́ni tí ó mójútó tí ò sẹ́ni tí ó kíyèsí ẹ wá wo bí Islam ṣe gbé ìlànà oríire kalẹ̀ lóbi jẹ́ pé gbogbo ẹni tó bá ní kó bẹ̀rù Ọlọ́run oore àǹfààní ńlá oníkọ́lọ́ ń fún yẹn ní àrísìkì kí èèyàn tún wá gbàgbọ́ yẹ̀sì oore tó ga jù nìyẹn ní oore tọ́lọ́ máa ń ṣe fẹ́ dà olówó tó lè fi ṣe o sì wá nímọ̀ ọmọ kí ló tọ́ kí ni tí ò tọ́ ṣùgbọ́n pọ̀lọpọ̀ àwùjọ wa lẹ́ni àwọn tí wọ́n ní àwọn èèyàn kan náà exploit wọn àfáàmì ó sọ pé bọ̀bá ti ní olówó méjì àdúrà rẹ̀ ti gbà yọ sáàmù ẹjẹ́ ni tó bá ní pé ní tó wà ń bẹ̀ ni wípé àdúrà kan bẹ ta fẹ́ lọ ṣe fún yín ní múra báyìí òun lálàá pé òun wà ní Káàbà òun bẹ lọ́hùn fún yín báyìí òkè bó ló ṣe wá rí ọ̀yà wọ́n sì ní físà téèyàn bá sì rí bí 400,000 sí físà yóò jáde owó tíkẹ́ẹ̀tì náà gbẹ̀yìn ọba fi ná 200,000 yóò jáde tẹ́ bá sáà fi níbi 1 million á lọ ní ìsìn òkè ó yá ẹ fún wọn ní 1 million ká lọ sàdúrà fún wa kò ní bá a sọ
èyí tí ó ṣe láǹfààní bí yẹn bá wá gbà lẹ́fù wá máa rí pé àwọn ọdọọdún làwọn lọ múra táwọn ọdọọdún tó bá wá débẹ̀ àṣírí wọn sábà máa ń tú ẹ̀ẹ́dọ̀jọ wà nínú hòtẹ́ẹ̀lì báyìí yóò wá máa pele ẹni tó ràn wá aláàjì ẹgbẹ̀lẹ̀ mọ̀ ń bẹ́ ń ká bàbá ẹ̀ àdúrà yín náà mò ń ṣe lọ́wọ́ irọ́ ni o inú hòtẹ́ẹ̀lì àwọn ẹbẹ̀rù ọlọ́run inú hòtẹ́ẹ̀lì ẹ̀sùn sí tẹ́ẹ̀sọ́ pàdúrà rẹ̀ lẹ́sìn lọ́wọ́ kí ló ṣe òun ò ní ṣàdúrà tó kó jókòó Nàìjíríà àwọn èèyàn ń lọ́kàn kún àwọn olówó wa ẹ̀sìn wá yé wọn ló fi jẹ́ kí gbogbo àwọn àfa wọn gbọ́dọ̀ bẹ̀rù ọlọ́run kò sì jí n tó rí bẹ́ẹ̀ sẹ́yìn tó péré ẹ̀ láàfáà ń gẹ sáàfáà ni ó lè jẹ́ alufádé ẹlòmíì ó sọ wípé ọdún mẹ́wàá lòun fi kéwú òun wá fi ọgbọ̀n ọdún òun fi wóògùn ẹ̀ ń pẹ́ ní ẹ̀ láàfáà ẹgbẹ́sẹ̀gbẹ̀ ara ó fọgbọ̀n ọdún ó fi kéwú ògùn ó fọdún mẹ́wàá kéwú akọ́rọ́bù kẹ́ẹ̀pẹ́ ní babaláwo ju kẹ́ẹ̀pẹ́ láàfáà lọ torí pé ibi tó specialize sí níbi ògùn yẹn ó kàn ń fi ìjà àfáà yẹn ó fi ń bójú ni gbogbo àwọn olówó nílẹ̀ Yorùbá oníkálukú ó ti wá ní àlùfáà kan ní kọ̀rọ̀ yóò ti ní bàbá gbogbo wọn báyìí wọ́n ti máa ń ní ẹnìkan nígbẹ̀jọ́ bọ́ba dojúrú tán àwọn afá ń bẹ lọ lọrin ní ìsìn àwọn afá ń bẹ torí pé àwọn náà ti mọ̀ pé tọ́lọ́wọ̀n ọ̀fẹ́ bíi kan lu jìbìtì kan kówó jẹ kan wá bá àfá kan wá àfá àti ó bá wọn ṣe sẹ́hẹ̀rù ìdán tí wọ́n fi ní béèrè tí wọ́n fi ní sí fáìlì ẹ wá sadán ìdán ọ̀wá ran Buhari ìdán ọ̀hán kọ̀ọ̀rán EFCC níbi èèyàn mẹ́rin lọ fẹ́ sàṣì gbogbo àwọn tó yẹ káwọn àfáàyàn ó sọ fún wọn nínú tí ó jẹ́ pé ìtọ́lọ̀ wọn bá ṣe fún wọn inú dúkìá tí wọ́n fi rójú rí ọlọ́jọ́ wọn ò ní sọ fún wọn àfáà mi lè máa sọ pé ọkọ̀ yìí ó ti tó padà inshallah pẹ̀lú gọ́ọ̀lọ́ mi ò kàn yín lára lọ́la àfáà nìgbà tẹ́ bá ti ń ṣe báwọn sáwà àfáà ápùn ìwà lè jẹ́ nẹ̀ni ẹ̀yẹn sáàmà sí tó wì in tó ń bẹ nìyẹn láwùjọ wa lẹ́nu in tó ń ṣẹlẹ̀ ní ẹwà gbogbo ọ̀nà rí téèyàn bá lówó lọ tínú èèyàn náà ó máa dùn alhamdulillah mo ń ná owó mi sójú ọ̀nà ọlọ bó bá ti wá mọ kéèyàn ó máa ṣe má sọ pé dìgbà tó bá dolówó ayé tán kódà bó ṣe wípé ẹ̀yin bíi mẹ́rin lẹ́ẹ̀dìra yín mú lórí ọmọ òrukàn ẹyọ kan ẹ gbìyànjú ẹ̀ pẹ̀lú béèyàn ṣe ń ná owó sójú ọ̀nà ọlọ́rin yamhaqullahu riba wa yurbi sadaqat kéèyàn bá yamhaqullahu riba wa yurbi sadaqat béèyàn bá ṣe ń náwó sójú ọ̀nà Ọlọ́run owó yẹn máa ń pọ̀ sí ni ìntẹ́yìn mẹ́rin so mẹ́nìkan tó bá yá yóò kẹ̀yìn méjì tó bá yá ìwọ nìkan tó máa dá sí ọmọ òrukàn kan mo fẹ́ mójútó so ń ta fẹ́ fàyọ ń bẹ̀ ó náà ni wípé pàápàá jùlọ ẹni tó bá wá kàn gbọ̀ngbọ̀ngbọ̀n nínú fámílì ọ̀rọ̀ ọmọ òrukàn wá délẹ̀ ìwọ náà sì lọ lọ́n bùkún jù nínú fámílì ọwá yọrí ọ̀fẹ́ wà láwọ́ bẹ̀rù ọlọ́run ọba fi sọ láyé kanú al-Qur'an nínú Suratu Nisa àyà ẹlẹ́ẹ̀kẹsàn a'udhu billahi minash shaitonir rajim Suratu Nisa àyà ẹlẹ́ẹ̀kẹsàn ń bẹ ọlọ́run ọba ní wal yakhsha alladhina law taraku من خلفهم ذرية ضعافا وليخشى الذين لو تركوا من خلفهم ذرية ضعافا ọlọ́run ọba ní gbogbo yín ẹ lọ bẹ̀rù ọlọ́run ẹ̀yin tẹ́ ń jẹ́ bàbá ọmọ yín lé ní ó lè dọ̀la kọ́mọ yín náà dọ́mọ òrukàn àwọn tọ́mọ wọn dọ́mọ òrukàn lé ní ó súnmọ́ lẹ́sìn kọ́mọ wọn mẹ́jọ ọmọ òrukàn ọlọ́run ọba ní ìwọ tó wá kàn lé ní tó wà nípò kó mójútó mú òrukàn bẹ̀rù ọlọ́run mọ̀ wípé ìwọ náà bó ṣe wà yìí ìwọ náà láwọn ọmọ tó kéré ó lè dọ̀la kọ́lọ̀wọ̀n mú ọkúrò ń bẹ̀ káwọn ọmọ tí ẹ náà wá dọmọ òrukàn ọlọ́run ọba ní falyattaqullaha ọlọ́run ní ẹ bẹ̀rù ọlọ́run ọlọ́run ọba ní kí ló dé ẹ̀ ní bẹ̀rù ọlọ́run ẹ̀yin náà ẹwà wọn tẹ́ tó kálẹ̀ ẹnu pẹ́ ń bẹ pọ̀ ń bẹ lẹ́ni kọ́ fún àléyìn tẹ́rù ń bẹ̀yìn náà lérí wọn pé ọlọ́run mọ́mọ́ mú mi lọ báyìí àwọn ọmọ yìí mọ̀ kéré tó wá ń páyọ̀ ọlọ́run ọba lérí ẹ̀ wá bẹ̀rù ọlọ́run lórí àwọn ọmọ tí wọn ò ní bàbá tán bẹ lábẹ́ tiẹ̀ náà ọlọ́run ọba ní wálé àkúlù qawlan sadida
ọ̀rọ̀ tó dáa ni kó jáde lẹ́nu ẹ tán bá gbé síwájú ẹ wípé ẹ̀yin náà lọ́lọ́run bò láṣìírí nínú ẹbí wa kó méjì sọ́dọ̀ náà àwọn ọmọ yìí ọwá ní pé sẹ́mi ni mo pa bàbẹ́ ó ń bẹ ní ọ̀rọ̀ táwọn èèyàn máa ń sọ kàkàkẹ́ lómi ó ṣàánú ọmọ òrukàn dúkìá tí bàbá rẹ̀ fi ilẹ̀ ni ó tún fẹ́ jókòó lé lórí nílòmí ó fi máa sọ pé bàbá rẹ̀ nígbà tí ń bẹ láyé oṣooṣù iye tí máa ń fún mi rè nígbà tí ó sì sún láyé má kò sẹ́ni tí ó ní kí n máa mú nínú dúkìá yẹn ẹni tó yẹ kó mú ọmọ sọ́dọ̀ yóò tún máa claim right ní tí ìṣẹ̀lẹ̀ nìyẹn jàmá lóbi jẹ́ pé kóníkàlùkù ó ṣe pẹ̀lẹ́ àìjọ́mọ orúkọ ọmọ rẹ lẹ́ni torí pọ̀ ń bẹ láyé ni láàrin kádìjú káyà ọmọ tí ó jọmọ òrukàn lẹ́ni ó sì lè gba ókọ ọmọ òrukàn kí lè tó sú ọlọ́wọ́ bá ní falyakhsha ìwọ náà mọ̀ wípé bọ̀ bá lọ báyìí àwọn tí tó fi ilẹ̀ ọmọdé ni wọ́n khafu alayhi tó yẹ pé bó ṣe wà láyé gan ẹ̀rù a máa bà ọ́ pé ọlọ́run àwọn ló tó kalẹ̀ yìí ẹlòmí ń bẹ bùkátà rẹ̀ ọlọ́run ọba kó jẹ́ ká pẹ́ nídìí ẹrù wa bùkátà ẹlòmí ń bẹ ẹni tí ó tẹ̀rí gbà yóò múra òun náà ló lè gbé nkẹ́ tó bá wá ń wò títí ẹ̀rù wa máa bà á khafu alayhim ẹ̀rù ń bà ìwọ náà wá fi rọra rẹ̀ wò pẹ̀lú àwọn ọmọ tádàwò bẹ́ẹ̀ ti ṣẹlẹ̀ sáwọn wá wò yẹn wò tọ́lọ́n kò ṣe dáadáa pẹ̀lú wọn fá wálé àtàkùnlá páyọ̀ ọlọ́run ọba ó wá dọwọ́ gbogbo obìnrin ọkùnrin mi àfẹ́ ṣe dáadáa sọ́mọ ìyàwó rẹ̀ oníjó ṣe lónìí kí ló dé só ti ṣe sọ́mọ tiẹ̀ ẹ̀yin obìnrin ẹ bẹ̀rù ọlọ́run tí tó ṣẹlẹ̀ sóun náà ó lè ṣẹlẹ̀ sí wọn náà tí wọn náà dòpó nìsí àwọn tó wá bẹ̀rù ọlọ́run ọmọ tí wọ́n sì máa sọ́fà báyìí ọmọ òrukàn ní ebi ògbúdọ̀ pa wọ́n kódà ọmọ tí ẹ lè má ti jẹun kò sí ní tó fi rí bẹ́ẹ̀ ọmọ ládá tí ń bẹ́ẹ̀ ó sì mọ ahọ́n bọ́lọ́run ṣe sọ̀rọ̀ yẹn ọlọ́run bá ní wálé ẹtẹkùnlá ẹ bẹ̀rù ọlọ́run tọmọ òrukàn bá ń bẹ lábẹ́ yín àbó ń bẹ ní sàkáání yín ẹ bẹ̀rù ọlọ́run pẹ̀lú wọn wálé àkúlù qawlan bọ́rọ̀ ọba máa jáde lẹ́nu yín sí sàkáání wọn ẹ máa ronú sọ̀rọ̀ tẹ́ ẹ máa sọ ẹ máa sọ̀rọ̀ tí wọ́n wọnú ilé tí wọ́n lọ máa sunkún ó wá dọwọ́ gbogbo ẹ̀yin tẹ́ jóbìnrin ẹ bẹ̀rù ọlọ́run obìnrin mi ń bẹ bọ́kọ rẹ̀ bá ṣe dáadáa púpọ̀ sópo wàá lọ ṣẹlẹ̀ ẹ wàá lọ fẹ́ lemọ́lemọ́ yìí gan ti fẹ́ pọ̀jù ṣé bọ́bá fẹ́ ṣe wọ́n ni kóníkàlùkù páyà ọlọ́run torí ní tó ṣẹlẹ̀ sí yẹn láàrin kádìjú mọ́ bẹ́ẹ̀ náà gọmùdọ̀ ti àìní wọ́n ti bá àti ha yughayyiru min halin ila halin mélòó láwọn tààjọ gbàwẹ̀ sí tí wọ́n ò sí mọ́ báyìí ọmọ ti dọmọ òrukàn ìyàwó ti dópó kíkó wákàtí pẹ̀lẹ́ ìtọ́lọ̀wọ̀n bá kó sí wa ní sàkání àwakọ́lá ní ìta bá fi ṣe ló ṣe pàtàkì lójú ọ̀nà tọ́lọ́wọ̀n àwakọ́lá ní ọwá ní nǹkan ẹlòmí ń bẹ kódé èyí tó bá tún fẹ́ tààlẹ̀ nínú tó ní ó tẹ́ lọ́rùn kó ṣòfò dúkẹ́lòmí ó sàǹfààní bẹ̀ ó dọ̀wọ́ ẹ̀yin obìnrin ẹjá àwọn ọkọ yín ó ṣe dáadáa sáwọn ọmọ òrukàn ẹjá àwọn ọkọ yín ó ṣe dáadáa sáwọn opó ẹ má máa dà wọ́n láàmú ẹ má máa fìtínà wọn ọkùnrin mi bẹ bá fẹ́ ṣe dáadáa sọ́mọ òrukàn bó fẹ́ ṣe dáadáa sópó kò ní díyàwó rẹ̀ ó mà yóò yọ ṣe ni torí pé tó bá lè mà wá lọ ṣẹlẹ̀ jẹ̀mọ́ ibi ẹnìkan ò ti rón jẹjẹ ibẹ̀ níyàwó kan ti ń sunkún pé òun ò rí oúnjẹ ti wà dòdó wà ẹran wà gbogbo ẹ̀ wà ń bẹ̀ ó tún ní òun ò lè má mú 5 alive ńgbà tẹ́ ẹ̀ tí ra 5 alive lẹ́wọ́ afẹ́fẹ́ bẹ́ẹ̀ sí lẹ́nìkún ó jẹ́ ní a máa ṣẹlẹ̀ láàárín àwọn tí wọ́n ní bẹ́ẹ̀ bá bí ẹlòmí lérí pé wọ́n wá ṣàánú ẹni tí ò ní yóò ní kò ní wá wo bọ́jẹ́ẹ̀tì a month tó ń ṣe fún family òun bẹ́ẹ̀ bá wá wo bọ́jẹ́ẹ̀tì yẹn chocolate lóṣù 15,000 naira chocolate táwọn ọmọ fi panu lásán refreshment nígbà tó bá wá sí gbogbo yẹn tó gbé kan ó rí pé owó ti tẹ́lò tọ́nù ṣe rí kò sí ní láàrín
ibi ẹnìkan ò ti jẹun lẹ́yìn ṣírò chocolate 15,000 fọ́mọ kan wálé àtàkùnlá ẹbẹ̀rù ọlọ́wọ́ bá ẹpáyà ọlọ́wọ́ bá arúbìnrin kan tó ṣe wípé ọkọ rẹ̀ fẹ́ ṣe dáadáa fẹ́ nìkan ó wá ronú wípé kò sí nǹkan kan báyìí ọkọ ó wà ọ̀rọ̀ school fee ọmọ yìí ọkọ ni mo ti lọ sán ọsà ronú ọkọ fẹ́ ṣe dáadáa kan ní bó ṣe fi lọ oníkọ́kọ́ má ṣe ọkọ ní kílé tó ń wò fi ní ṣe ó ní mà ti sanwó school fee ọkọ ní mo ti lọ sán oúnjẹ òkìní ọkàn ọmọ sínú lé pé wọ́n ò gbé wá mo ti sẹ́tì ó sásọ títí ó wá ní ṣe gbàgbé pé olóhùn fẹ́ lọ Dubai òun fẹ́ lọ fún tourism pé bẹ́ẹ̀ bá ti ṣe yẹn gbọ́dọ̀ ṣe nǹkan kan ọkọ wá ní tourism bí tó bá lọ bẹ̀ yẹn ṣé wàá lọ ṣẹlẹ̀ o ọkọ ọba rí dáadáa ṣe ẹ̀yin obìnrin wálé ẹ̀tẹ́kùnlọ́ ẹ bẹ̀rù Ọlọ́run ẹni tó ń jókòó lè ní lánàá kìí ṣopó ẹni tí ń jọmọ òrukàn lè ní lánàá kìí ṣọmọ òrukàn ẹni tí ń bẹ pẹ̀lú ọkọ lè ní ta ló sọ pé tó bá dọ̀la ò ní dókó wálé ẹ̀tẹ́kùnlọ́ ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run gbogbo ń ta bá ní àwakọ́lá ní ẹ jẹ́ ká fún èyí tó bá ti wà ká sì máa lò bẹ́ẹ̀ èyí tó bá ṣẹ́kù alhamdulillah ìyẹn náà ń pè ní ẹni tó mọ tó fẹ́ lọ bá Ọlọ́run ọba fi sọ wípé ẹ̀yin náà ẹ rántí pé ẹ láwọn ọmọ tẹ́yin náà ń páyà tẹ́ ń bẹ lọ́n kọ́mọ́ ti mú yín kúrò ẹlòmíín ń bẹ bọ́lọ́run bá sì mú kúrò fámìlì yẹn askata gbogbo ẹ̀ ó dojúrú ta ló fẹ́ tẹ́rí gbé dúkìá rẹ̀ bùkátà tó gbélẹ̀ pàápàá jùlọ kó tó wá sí páwọn tó ní wọ́n èsì yẹn rí àwọn ọmọ mi ò máa sọ̀rọ̀ tọ́mọ mi bá sọ bàbẹ́ fún ẹ̀rọ ọlọ́wọ́ báyìí lágbájá ló bí ọ bẹ́ẹ̀ lọ́rọ̀ rẹ wá wọ́ báyìí àti kékeré bàbá àwọn ti kò wá ní sẹ́nì kankan tí ó wàá mójútó wọn tí ó kún wọn lọ́wọ́ lóbi jẹ́ pé kò jẹ́ dandan kó jẹ́ fámìlì wa ẹlòmíràn nígbà tí ẹ ṣe fámìlì kò jẹ́ dandan kó jẹ́ fámìlì wa ká mójútó wọn ká náwó lé wọn lórí ká kún wọn lọ́wọ́ nítorí kó nílà máa mọ́ tí ó ṣẹlẹ̀ lọ́la Ọlọ́run bá fi sọ pé wala taqrabu malal yatimi illa billati ahsan ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده. àádọ́rọ̀ ọmọ òrukàn dùn bẹ́ẹ̀ kónúkàlùkù náà máa decide nínú ẹ̀mí rẹ̀ èyí tó bá fẹ́ ṣe má sọ pé ò lè ṣe kankan kó wa ó wo bí tágbára òun ma ní ẹ jẹ́ ká gbìyànjú ẹ̀ ká ṣe lólórí òjòrí àwọn mọ́sálásí mi ń bẹ tó yẹ pé wọ́n ti ní list àwọn èèyàn kan bẹ tí wọ́n ti forúkọ lẹ̀ every month iye báyìí òun ọmọ ọmọ wa lérí àwọn ọmọ kọ́dà ẹlòmíì ń bẹ wọ́n ó ti fún ní picture ọmọ òrukàn yóò ti ní kíní ọmọ òrukàn yẹn lọ́wọ́ eléyìí òun lòun ọmọ sanwó ilé ẹ̀kọ́ rẹ̀ gbà ó la wá fẹ́ ṣe gbogbo àwọn nǹkan báyìí ẹ jẹ́ ká mójútó kì í ṣe pà ń gbọ́ bá a ṣe ń gbọ́rọ̀ Ọlọ́run yìí kó sì mọ reflect nínú èrò wa nínú plan wa nínú bá a ṣe ń ronú bó ṣe yẹ kó rí nìyẹn níbo la fẹ́ kó gbogbo ẹ̀ lọ àdìmọ́yà kò ní padà kò ní tó wà èyí ó máa lé náà ni àtàzórí túnmọ̀kọ́bìr tí kó wá ó fi bọ́ sínú sáré so látara àdí eléyìí ẹ jẹ́ kẹ́ni kọ̀ọ̀kan wa ká kí ìsófin Ọlọ́run lérí àwọn ọmọ òrukàn àwọn masáìlú pọ̀ lábẹ́ rẹ̀ lọ jàrá ṣùgbọ́n èyí tá a fẹ́ lò ń bẹ̀ kíkó wá owó nínú ẹbí rẹ ọmọ òrukàn nínú ẹni tó yẹ pé wo àti ọ̀rẹ́ nìyẹn ẹjọ́ bẹ̀rẹ̀ ni ó ti di ẹni tí ò sí mọ́ ó sì lọ́mọ ó níyàwó ńlẹ̀ ipa wò ló ń kó lérí ẹ̀ kí wá ṣe pé kópa nìkan dúkìá tó tún fi ń lẹ̀ ó tún jókòó lé jama èyí tó pọ̀jù nìyẹn èyí tí ń pọ̀jù nìyẹn bẹ́ẹ̀ nìkan bá kú tó fi dúkìá lẹ̀ nínú 10 èyí tó ṣe pé àwọn tí ó fi ilẹ̀ wọ́n jókòó lé dúkìá rẹ̀ àwọn ọmọ òrukàn wá ń tíraka àwọn ìyàwó ń tíraka 8 nínú 10 ni ní tó ń ṣẹlẹ̀ nìyẹn bàbá wa rí individuals tó ń ṣe a lè kóra wa jọ in the name of charity organization ká kóra wa jọ pé tí àwa yìí fẹ́ máa ṣe afẹ́ máa ran ọmọ òrukàn lọ́wọ́ ẹja máa dáwó gbogbo àwọn nǹkan wọ̀nyí
ó yẹ kó ní kálukú mójútó bá àbá máa mójútó rú nǹkan bẹ́ẹ̀ ẹlòmí ò ní ríṣẹ́ eré ṣe tí ó fi pàdé Ọlọ́run torí pé ọkọ̀ tó ń lò yẹn eré bó ṣe tún rà mí lọ́mọlé ilé tó kọ́ yẹn bó ṣe tó kọ́ mí náà lọ́mọlé irú oúnjẹ tẹ́ ń jẹ bẹ́ẹ̀ ṣe tún tàná wá níbi oúnjẹ ẹlòmí á sọ pé àwọn ò fẹ́ jẹ oúnjẹ Áfíríkà mà oúnjẹ ìgbó làwọn fẹ́ máa jẹ yóò wá ní òṣòwò kò ní sówó kò lè sówó torí pé àwọn engagement financial engagement tó ti kó bọ́rẹ̀ ẹ̀ lọ́rùn yẹn ẹlòmí ń bẹ ọmọ rẹ̀ tó ń lọ ní KG1 500,000 ló ń san 500,000 yẹn ó sì ti tọ́ ọmọ òrukàn mi jáde yunifásitì ó ti tọ́ jáde yunifásitì jẹ́mọ́ ẹjẹ́ kí owó akápáyọ Ọlọ́run ìgbà tọ́lọ́wọ́n bá sọ̀rọ̀ ọmọ òrukàn fún wa tó tún bọ́ sórí òfin míì Ọlọ́run ọba ní wá òfòlùkẹ́ ọdọ́wọ́ ẹ̀yin tẹ́ ń tajà ẹ̀yin tẹ́ ń rajà òfin Ọlọ́run ọba míì ló tún dé yìí Ọlọ́run ọba ní wá òfòlùkẹ́ kóńgò pẹ́rẹ́gì garawa intẹ́ fi ń wọn nǹkan tó ní scale walmizan àwọn nǹkan tẹ́ fi ń wọn nǹkan olóṣùwọ̀n Ọlọ́run ọba ní ẹjẹ́ ó máa pé pérépéré ẹ má máa dín òṣùwọ̀n kù ẹ̀ṣẹ̀ tó tóbi ni Ọlọ́run torí ẹ̀pọ̀ odidi ìran kan rẹ̀ àwọn ìjọ Ànábì Ṣuaib ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ ó náà ni pé wọ́n ń dín òṣùwọ̀n kù Ọlọ́run ọba ní ẹ lọ rántí tó ṣẹlẹ̀ sáwọn èèyàn Ṣuaib Ànábì Ṣuaib ń sọ ọmọ Suratu Hud kó aya 84 Ànábì Hud ń sọ fáwọn èèyàn rẹ̀ pẹ́yìn èèyàn mi gbogbo ọ̀rọ̀ táwọn ànábì Ọlọ́run fi máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọn náà ní ẹ̀sìn lọ́hun o ẹ má pa nǹkan míì papọ̀ mọ́ Ọlọ́hun torí pé kò sọ́lọ́hun míì tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn yín lẹ́yìn Ọlọ́run ọba tó dá yín Ọlọ́run ọba ní ẹ sọ fún wọn ẹ má dín òṣùwọ̀n scale ẹ má dínkù ẹ má dín òṣùwọ̀n kóńgò pẹ́rẹ́gì èyí tẹ́ ń lò yẹn ẹ má dínkù mọ́ torí pé dáadáa ni mo fẹ́ fún yín pẹ̀lú tí mo ń sọ fún yín orí ibú níbẹ̀ níbi dídún òṣùwọ̀n kù ó lè rò pé òun rówó ń bẹ̀ kò sóore ń bẹ̀ orí ibú ló ń bẹ̀ ń bẹ̀ dáadáa ni mo fẹ́ fún yín pẹ̀lú tí mo ń sọ fún yín torí pé mo tún ń páyà fún yín bẹ́ẹ̀ bá lọ jáwọ́ ń bẹ̀ ìyà kan ń bọ̀ ìyà tí ìmú ní kù tí ó kó gbogbo yín lẹ́ẹ̀kan náà lọ́dọ̀ Ọlọ́run ẹ lọ jáwọ́ níbi ìṣesí yìí torí pé Ọlọ́run ọba ò nífẹ̀ẹ́ sí èyí tí Ọlọ́run torí ẹ̀ pa odidi nation kan rẹ̀ lénìí ẹ wá lọ́nu ọjà wa jàmá order of the day nìyẹn bọ́ọ̀mọ́ bẹ̀rẹ̀ ọkọ́ sí aṣọ kí lè yẹn ń kọ́ ń bí aṣọ àbòsí yẹn yóò kọ́ mọ́ ó ti wọ́n báyìí ọ̀pá kan ní tọ́ba ti fẹ́ máa bọ́ sí yóò sì tún yọwọ́ nígbà ọba gbedele tó ọba wọ́n tán ó rí pé kò pé mọ́ ìyẹn tán kọ́ nìyẹn níbi owó àpò à ń ta àpò ráìsì à ń ta ẹ̀wà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbogbo àbòsí yẹn kún bẹ́ẹ̀ wọ́n wọ̀n nǹkan fún ọ èyí tí wọ́n wọ̀ fún ọ wọ́n ti jí nídìí nígbà táwọn bá sì fẹ́ lọ rà níbi tí wọ́n ti rà wọ́n á rà á ní pípé kóńgò tẹ́ fi rà yẹn náà ni ẹ fi tà fáwọn èèyàn wailun lil mutaffifin ọlọ́run ọba tún lo ọ̀nà míì láti lè jẹ́ ká mọ̀ pé ẹ̀ṣẹ̀ tó tóbi ni Ọlọ́run ní ìbínú Ọlọ́run ègbé Ọlọ́run ìgbéjìnà síkẹ́ Ọlọ́run kó máa bá gbogbo àwọn tí wọ́n ń dín òṣùwọ̀n kù. alladhina idha iktalu ala an-nasi yastawfun. àwọn tó ṣe pé tán bá lọ sọ́jà oko tán bá fẹ́ lọ ra gàárì kóńgò tó tóbi ni wọ́n fi wọ́n tí wọ́n bá fẹ́ lọ rè lùbọ́ kóńgò tó tóbi ni wọ́n fi wọ́n nígbà táwọn bá fẹ́ lọ rà níbi tí wọ́n ti ń rà á. ṣùgbọ́n táwọn àwọn èèyàn tán fẹ́ rà lọ́wọ́ tí wọ́n tán bá wá dọ́dọ̀ wọn tán bá fẹ́ rà lọ́dọ̀ tí wọ́n ti wá ní kóńgò tàbòsí kan tí wọ́n ti jíǹdì ó ní wọ́n fi tà fún yín wọ́n ṣàbòsí wọ́n dínkù
ọlọ́run ọba ní ìbínú ọlọ́run ìgbéjìnà sí kí ọlọ́run kọ́ mọ́ bá gbogbo àwọn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀. ọlọ́run ọba ní ṣé wọn wá lérò pọ́lọ́run ó gbé àwọn dìde ní ẹwọ tọ́lọ́run ọba ń sọ bẹ́ẹ̀ ṣé wọn mọ̀ pé àwọn òkú ṣé wọn wọ̀ pọ́lọ́run ọba ó gbé àwọn dìde. ìjọ tọ́lọ́run ọba yóò gbé gbogbo ẹ̀dá dìde ẹ̀yin ẹrúsìn ọlọ́run ọjọ́ tó ga ni ọjọ́ tẹ́nì kankan ò tiẹ̀ ní rántí nkankan ya ọmọ ìkìyà màtílá màálùn wàlá wàládùn wọ́dọ̀ mọ́tòlùkọ́bùrẹ̀ tó ń sí láìlàtàlẹ̀ òrósí wọ́dọ̀ mọ́tòlùkọ́bùrẹ̀ tó ń sí láìlàtàlẹ̀ lẹ́yìn ò bá bẹ̀rù ọlọ́run tó dá ọjọ́ yẹn gan náà ọlọ́run níjọ́ tó le ní ọjọ́ tó lágbára ni yawmal qiyamati la ma'alun wala waladun ìjọ́ gbẹ̀ndẹ̀ al-qiyama ọmọ ni mo bí kò wúlò ńjọ́ náà ọmọ mi lórí báyìí láyé ọmọ a lè lo àǹfààní ọmọ láti lè bọ́ ṣùgbọ́n ìjọ́ gbẹ̀ndẹ̀ al-qiyama kò sí tó jọ bẹ́ẹ̀ níjọ́ gbẹ̀ndẹ̀ al-qiyama bàbá mi jẹ́ bákan kò sí tó jọ bẹ́ẹ̀ wadhammatul qabri tunsi laylatal urusi wadhammatul qabri tunsi laylatal ìjọ tán bá gbé ọmọ ènìyàn sínú sàárè báyìí jàmá kò sí ẹ̀dá kan nínú ẹ̀dọ̀ Ọlọ́run tí sàárè ò ní fún wọn kò sí àti gbogbo wa Ànábì ló sọ bẹ́ẹ̀ yóò kọ́kọ́ yóò tọ́ orin lórí mi fa ọwánú mi lẹ́nu tọba ìjọ ọkọ̀ fi kí ọká yóò fún mọ́ ó tó wá fi ọlẹ̀ tó ń ṣe lẹ́lẹ́tàlẹ́ wọn lóbi jẹ́ pàwọn tí wọ́n jẹ́ ní ìrètí bẹ̀rù ọlọ́tọ́ bá rántí sàárè wọn a mọ́ sunkún tó ń ti pé wọ́n ń ṣe tọ́lọ ẹ̀rù àbà wọn nítorí pé dọ́gbẹ̀ndẹ̀ àlìkìyàmà á pọ̀ nínú àlìjánà á pọ̀ ṣùgbọ́n nínú sàárè ìwọ nìkan ló wà ń bẹ̀ wadhammatul qabri tó ń ṣe tísà àfáà ní tísà rẹ̀ bá fún ọ gbogbo ìgbádùn tó gbárí láyé ó gbàgbé ẹ̀ gbogbo ìgbádùn tó gbárí láyé ó gbàgbé ẹ̀ béèyàn bá wá mọ gbogbo nǹkan wọ̀nyí kéèyàn ó bẹ̀rù Ọlọ́run níbi dídín òṣùwọ̀n níbi ìyẹn wá ní tó gbajúmọ̀ jù lénìí bẹ́ẹ̀ fẹ́ rajà kan tó bá ti délé tó wọ́n kò ní tó bẹ́ẹ̀ bí wọ́n ní wọ́n wọn aṣọ bọ́ọ̀ bá padà délé tó tún kò ní tó bẹ̀ mọ́ bọ́ọ̀ bá ra ilẹ̀ kan tó bá ní èplọ́ọ̀tì ní tó bá tún yá ó ti rí pé ó ti dín ìyẹn làwọn èèyàn fi ń lówó ìyẹn làwọn èèyàn fi ń nípò ìyẹn làwọn èèyàn fi ń kọ́rọ̀ ọjọ́ lénìí bẹ́ẹ̀ sì ni ó ta kò fi Ọlọ́run kódà ó da kò fowó lé ju kò dín kóńgò ìbéèrè tẹ́lẹ̀ mi ò máa béèrè pé tó ń bá ní kó wọ́n ta yóò ṣe kínní òun ò ní kí fowó lé jẹ́ káwọn èèyàn mọ̀ pé nǹkan gidi ló tà fún wọn ṣùgbọ́n yóò wọ́n Islam ò takò yẹn yóò wọ́n kódà lórílẹ̀-èdè Saudi Arabia jalabia tó rà níbìkan iye tó rà ó lè yàtọ̀ sí iye tó rà ń bòmí àwọn shopping complex tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ haram bẹ́ẹ̀ yẹn bá wọ bẹ̀ bẹ́ẹ̀ ara the same jalabia yẹn náà bọ́ bá rà lọ́wọ́ àwọn tí wọ́n ti wíbarò kan báyìí bọ́ bá rà lọ́wọ́ wọn yóò wà cheaper jù yẹn lọ alèmílẹ̀ wa máa tàn jẹ́ pé ó yàtọ̀ kọ yàtọ̀ ìkẹ́kẹ́ náà ni ṣùgbọ́n ẹni tó jẹ́ kí tí wọ́n yẹn ó wọ́n wo complex tí wọ́n wà yẹn owó tí wọ́n máa san tó bá tún wọnú bẹ̀ ó gba AC sára ó tún lè jókòó gbogbo ó tún máa yẹ gbogbo ẹ̀wò káàkiri owó gbogbo nǹkan yẹn náà ló kún yẹn owó AC yẹn náà lọ san yẹn ó dé ṣọ́ọ̀bù kan ojókòó wọ́n fọ́n pépà kọ́ ọmọ kàwò ọ̀sán wẹ̀ ẹ̀rọ vat nǹkan bẹ̀ tí ẹ̀dá mìíràn bá wọ́n á tún fún yàn pépà ṣe yóò tún mọ káwọn kíní ọmọ nǹkan kan gbogbo ẹ̀ AC tó gbà sára yẹn wọ́n ti sí gbogbo ẹ̀ mọ́ ọ̀sán wẹ̀ náà so ẹni yẹn kò táyọ̀ àlà torí pé òun náà tó bá lọ sọ pé òun ó tàbí oníwíbárò yọ sọ́ọ̀tì Islam ò fara ni wá lórí fífi èrè lórí nǹkan tí èèyàn bá tà pẹ̀lú kó kakuléètì in tó fi ní ṣọ́ọ̀tì lérí ẹ̀ èyí wá lóore ju kéèyàn wá jí kóńgò kó jí nídìí ọlọ́run ọba fi ní wa awful kayla wal mizana bil qist
ọlọ́run ọba ní ẹ máa pé àwọn nǹkan òṣùwọ̀n yín ẹ jẹ́ kó pé ẹ ṣe dọ́gba pẹ̀lú ẹ má dínkù bẹ́ẹ̀ ṣe rà ẹ tà bẹ́ẹ̀ fáwọn èèyàn kóńgò tẹ́ fi rà náà ní kẹ́ fi ta ṣùgbọ́n eléyìí tá ń sọ ó ti dàfí ẹ̀yìn àwọn èèyàn ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì ni bó ṣe mọ ọlọ́run ọba torí ẹ̀ pa odidi ìran kan rẹ́. la nukallifu nafsan illa wus'aha wa idha qultum fa'dilu walau kana dha qurba wa bi'ahdi llahi awfu dhalikum wassaakum bihi la'allakum tadhakkarun. pẹ̀lú ògùn ọlọ́run adá tafsir wa dúró ń bì tó bá di ọ̀la a máa tẹ̀síwájú nípa ọ̀rọ̀ ìdín kóńgò ìdín òṣùwọ̀n ẹ̀ṣẹ̀ tó tóbi ni lọ́dọ̀ ọlọ́run bó tilẹ̀ jẹ́ wípé àwọn èèyàn fi ìjẹ ẹ̀mú wọn síbi irú nǹkan yẹn lẹ́nu láti fi rówó láti lè jẹ́ kún rírè kì í sọ̀nà tó lóore ìǹtẹ̀ èèyàn bá kójọ nílànà yẹn òfò ni ọlọ́run ọba ló sọ bẹ́ẹ̀ abẹ́lẹ́ ọba ní tóbi rẹ̀ kó mọ́ṣá ìfirọ̀ wá lọ́rùn láti lè máa gbọ́rọ̀ ọlọ́run àti láti lè máa tẹ̀lé kalimatani khafifatani ala lisani thaqilatani fil mizani habibatani ila rahmani subhanallah wa bihamdihi subhanallahil azim. alhamdulillahi rabbil alamin tí a bá ní ìbéèrè kan àbí méjì tí nǹkan tó ké tí ó fi lè bá tí ó sì lè fi sọmọ yẹn láǹfààní òun ni nǹkan tí Islam sọ fún alẹ́ rẹ̀ irú ọmọ yẹn wá nìyí ṣé yẹn lè mọ ìbéèrè yín ṣé nínú ogún èèyàn sọmọ yẹn lè jẹ́ nínú ogún èèyàn kì í sọmọ èèyàn kò lè jogún èèyàn ṣùgbọ́n èèyàn lè kọ wàsíyà wíìlì wípé tọ̀ bí òun bá jáde láyé o ọmọ báyìí nínú dúkìá tó ń bá filẹ̀ ẹ bá ń fún ní nǹkan báyìí so nǹkan ẹni wọn kọ́ ayẹ̀wò torí pé tó o bá ní ká pínkùn rẹ kò sí nínú ẹni tí ó jogún ẹ̀ kì í sọmọ rẹ bẹ́ẹ̀ tó o bá ti lè kọ wíìlì ńlẹ̀ wàsíyà wọn wàá yọ ohun tó o nìkan fún yẹn wọn kọ yọ fún ká tó pín ogun tó kù ṣùgbọ́n tó o gbúdọ̀ fún o gbúdọ̀ ju 1/3 1/3 thuluth kò gbúdọ̀ ju 1/3 dúkìá yẹn tó bá ti jù bẹ́ẹ̀ lọ wọn ò ní fún tó báyìí torí kó ti fẹ́ gbà ju àwọn tí wọ́n ní dúkìá yẹn ní téèyàn lè ṣe nìyẹn ṣùgbọ́n pé yóò jogún kò lè jogún bẹ̀tẹ̀ yẹn lè kọ àkọọ́lẹ̀ kókó fún ní nǹkan then oníbèrè kejì béèrè wípé ẹni tí ó ebi pa sùn ni ebi pa tó fi sùn nígbà tó wá sùn ó wá lálàá bóun wá jẹun lójú oorun ó sì rí pé bóun ṣe jí òun sì yó bóun yó pé kí ni kó ṣe ó yó náà nù so kí ni ká sọ lérí ẹ ìgbàdé ìtàyèsà tó àlà tó bá ti jẹ kí ní àmàlà yóò ṣe kí ní kan tó bá jẹ sẹ̀mọ́ ńkọ́ tó bá jẹ yẹn ńkọ́ àkọ́kọ́ náà àlá mẹ́ta ni báni sàlám ṣe sọ fún wa àlá mi ń bẹ tó ti pé in tó ń fọpọ lọ́rùn òun lọ lálàlá ẹni tẹ́bi ń pa gbogbo ọkàn rẹ̀ bí kò sá ti ẹ̀rù jẹ ká kò tí ẹ̀rí títí tó fi sùn bọ́bá ti lè sùn báyìí àlá oúnjẹun náà ni yóò là ọ̀nà kejì àlá mi ń bẹ tó yẹ pé àtọ̀dọ̀ ṣètọ́n ni àlá ṣètọ́n sì nìyí ó fẹ́ dẹ́rù bá ọ ni ẹ̀rì pọ́ lálá mi ń gbà mí ó sì fẹ́ lè sájáde nulẹ̀ àbí kìí ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àti lè bọ́ síta gan ẹ̀rọ mọ̀mọ́ hádà mínà ṣètọ́ látọ̀dọ̀ èṣù ànábì ti sọ nǹkan tá a ṣe bó bá lálà tẹ́rù bá bá ọ tó bá jí ànábì ní ẹgbẹ́ òsì rẹ báyìí tó tọ́ sí lẹ́ẹ̀mẹ́ta a'udhu billahi minash shaitanir rajim a'udhu billahi minash shaitanir rajim ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta tó bá fẹ́ sùn padà yí ẹgbẹ́ rẹ̀ padà change ẹgbẹ́ kó o sùn padà kó wá ṣàdúrà kan
a'udhu bi kalimatillahi tammati min ghadabihi wa alimi iqabihi wa sharri ibadi wa min sharri hamazati shayatin wa an yahdurun. Ànábì ní kò sọ má sọ fẹ́ nìbọ̀dì kò sí nǹkan tó ṣẹlẹ̀ ṣùgbọ́n gbòójì ọgbà bìkan lọ wọ́n ní ayé ti bàjẹ́ ó sì ti bàjẹ́ náà nù tí ẹ ti ta nítorí ó sì ti ta náà nù bó ṣe ń sọ̀hún tó àdúrà yẹn tó bá ti sọ mọ́tò fẹ́ nìkankan tọkàn rẹ̀ ọba tó balẹ̀ dìde yẹn náfìlà táyà rẹ̀ bá tún já gbé kùránì tó bá mọ kùránì ká orí ibi tó ti ń tìláwà yẹn ló ti sùn lọ ìlọ́dàn wò tó ọba wá jẹ́ tí ò mọ kùránì ká sẹ́ẹ̀tì rẹ̀ ó yẹ kí kùránì wà ń bẹ Suratul Baqara fi sí gbèsígbèrè máa gbọ́ ó sùn lọ ìṣòkú ní wàhálà kankan tó bá yìí ti jí in tó ń pọ̀ lẹ́rù lóru yẹn ó rí pé tó bá ti jílẹ̀ bá ti mọ́ yóò tún wà nọ́mà ẹrù ebínú yàrá tó ti fẹ́ sájáde lóru náà ni so látọ̀dọ̀ ṣaitan ìmí ń bẹ minallah látọ̀dọ̀ ọlọ́run alámi ń bẹ téèyàn ó là ọlọ́run fẹ́ mọ̀ọ́mọ̀ fi àwọn àmì kankan hàn ọ́ ní dáadáa ó rí pé gbàmí máa ń bẹ èèyàn máa ṣe kankan ó sì máa rántí pé ó ti fi kíní yẹn lálàá rí ìmọ̀ ṣẹlẹ̀ irú ẹni tí ọba tí ì lọ bìkan rí bẹ́ẹ̀ lọ́nkọ́ lọ́n jẹ́ ọlọ́mọ́kà ó rí pé ó ti lálàá kó ti lọ́mọ́kà rí ìjọ ọba lọ nínú àwọn nǹkan tó lálàá ó rí pé ó súnmọ́ kó ṣẹlẹ̀ ọwọ́ àmọ́ rántí pé ẹni tí mo sì ń ṣe yìí mo ti fi lálàá rí so ìgbà míì ọlọ́run ó fi nǹkan ní hàn èèyàn gẹ́gẹ́ nǹkan orí dáadáa ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ so ìdí ìyá tó jẹ́ pé má dára ẹ láàmú pé tútù máa là ń bẹ o ó ń bẹ o ṣùgbọ́n ìwọ̀nba ni kò dára rẹ láàmú ma lórí pé ó fẹ́ máa wátùmọ̀ àlá káàkiri so kọ́lọ́n kí ó ṣàrànà wa irú ẹni tó jẹ nǹkan yẹn kó máa ṣe fàájì ẹ̀ ó ti yó náà nù sí wàhálà náà kọ́lọ́n wọn ṣàrànà wa ẹni tó fẹ́ ẹni tí ì ṣe mùsùlùmí tẹ́ni yẹn sì gbà pé òun ó ṣẹ̀sìn òun ó bá ṣe gbogbo ẹ̀ bó tilẹ̀ jẹ́ pé ó léwu bó tilẹ̀ jẹ́ pé nínú sharia Islam kì í ṣe wọ̀ kéèyàn fẹ́ kí tàbí yà ìmọ̀ jíò àbí Christian lóbẹ̀rẹ̀ àwọn òbí rẹ̀ wá sọ wípé àwọn ò fẹ́ kó fẹ́ nìyẹn nítorí pé nìyẹn jẹ́ mùsùlùmí ọmọ wa yarí kò sí ní tọ́jọ́ bẹ́ẹ̀ ẹni tó wọ́n fẹ́ nìyẹn nínú sharia Islam ká kọ́kọ́ gbégbèsè torí wípé bó ti wulẹ̀ kó rí àwọn òbí yẹn náà ló bí ẹ àwọn òbí yẹn náà ló bí ẹ ká má tí ì lọ́jọ́ into conclusion pé ẹ̀ẹ́dà wọn nù ká gbé gbogbo ògbésẹ̀ tá a fi lè persuade àwọn parents yẹn ọlọ́run ní má kádàrá ẹni tí wọ́n fẹ́ra wọn kìnnìkan kò lè burúburú ó súnmọ́ káàdẹ́ nìkan tó jẹ́ mùsùlùmí nínú fámìlì wọn yẹn ká ló pàṣẹ irú ẹ̀ ti ṣẹlẹ̀ rí níbìkan ìgbàtọ́lọ́wọ́ wà tó wá ṣètò rẹ̀ àṣeyà rẹ̀ gan mùsùlùmí gan ló ń gan tẹ́lẹ̀ nígbà bá wá yarí yàbá kí ló dé bàbá tó ipa tó fẹ́ ṣe bí mùsùlùmí lòun náà ṣé wọ́n sọ ọkọ̀ mọ́fẹ́ ọ̀nà so bó jẹ́ pé akànmú wá lápèjúwe ní kì í ṣe pé n tó ṣe dá o so kẹ́lẹ́ mi máa lọ fi yẹn justify ọ̀rọ̀ sọláyà hali áàrí nínú fámìlì wọn yẹn tí ó jẹ̀bi mùsùlùmí abẹ́ni tó ní ẹ̀mí tó fúyẹ́ fún Islam kéèyàn ó gbégbèsè lérí ẹ̀ torí pé fífẹ́yàwó kò yẹ kó máa jẹ́ ní tí ó máa gé okùn tí ń bẹ láàrin ọmọ àtòbí ẹ̀ so ká gbìyànjú lérí ẹ̀ láti lè ṣàtúnṣe má bínú kéèyàn ó dẹ̀ túnṣe dáadáa kún ó rí ẹbí ọmọlúàbí kan rí ọdún ẹlòmí ń bẹ tó bá lóun fẹ́ fi ọmọ ẹnìkan tó jẹ́ Christian ẹni yóò fún ọgbọ́n èèyàn dáadáa lẹ́ni ọmọlúàbí so ṣe dáadáa sí wọn má sọ wípé má dá wọn lóhùn gan wọn ìkúkú ṣe wà líyù ẹ gan ó ti gba Islam láà ká gbìyànjú tó bá ti pé gbogbo gbìyànjú yẹn ó wá di pé kò ṣiṣẹ́ tọ̀ nínú òfin nígbà tó ọmọ yẹn kúkú sọmọdé ó free láti decide nǹkan tó bá fẹ́ ṣe so ẹ so yìgì yẹn ẹni tó bá jẹ́ bí imam abẹ́ni tó jẹ́ adájọ́ ṣẹ̀ríà ó ní ó dúró fún gẹ́gẹ́ bí wàlíyù obìnrin yẹn wọ́n dẹ̀ so yìgì yín ẹ fẹ́ra yín ṣùgbọ́n tẹ́ bá tún fẹ́ra yín tán náà
ẹ tún máa gbìyànjú àti ṣiṣẹ́ àti ṣàtúnṣe àárín òun àti òbí ẹ̀ náà so pé wọ́n jẹ́ pé wọ́n ṣe mùsùlùmí òun ìyẹn ọ̀kọ́ ti ìwọ ọmọ sóbì nítorí pé ìpìlẹ̀ wọn ìkúkú ṣe mùsùlùmí tẹ́lẹ̀ ẹlẹ́sìn míì ẹlẹ́sìn Christianity mọ̀ wá so ó gbìyànjú àti ṣe dáadáa tí àárín ọmọ yẹn àtàwọn òbí rẹ̀ tí òfin ní ṣe gbé ní torí pé dáadáa tó ṣe Ọlọ́run tún lè tó pé tọ́sàn kan bá tún dùn èèyàn tún lè rí kíní o èèyàn tún lè rọ́sàn míì mú dáadáa tí ẹyẹ gan náà tún lè bí ẹlòmíì kó tún lọ ọbẹ̀ náà ẹgbọ́n rẹ̀ tí mùsùlùmí fẹ́ èèyàn dáadáa ni ìwọ tó wáyé náà wọ́n bá ní fọwọ́ sí so ó ti achieve dáwà ó ti ríṣẹ́ dáwà ṣe lórí rẹ̀ so bó tilẹ̀ jẹ́ pé wọ́n fara mọ́ wọn ò fara mọ́ náà ṣẹ́rí wọn ò lè jẹ́ wà líyù ẹ̀ o ṣùgbọ́n wọ́n wà nípò pé àwọn yọ̀ǹda ṣùgbọ́n ẹni tó jẹ́ wà líyù ẹni tó jẹ́ mùsùlùmí ló máa ń jẹ́ wà líyù hàlẹ́ wàlá rẹ̀ wọ́n ní ṣé tí èèyàn bá ń ta ọjà kan tí wọ́n wá fi owó kún ọjà náà tí ènìyàn dẹ̀ ti ṣé èèyàn lè ní iye tí wọ́n ẹ̀sẹ̀ fi kún lápòjúwe nísìn ẹja wo bag of rice tẹ́lẹ̀tẹ́lẹ̀ bag of rice dé ṣe bí 9,000 àbí bí nǹkan range of 8,500 9,000 ṣàdédé ló bá di fi ó di 13 14 kódà wọ́n tún tà ní 16,000 gan wọ́n tún tà ní 18 ṣùgbọ́n ti padà sẹ́yìn ní ìsìn ó ti wá sẹ́yìn ọlọ́run sàánú ọlọ́run kó mọ́ fi jíjẹ múmu wa kó mọ́ fi ní wá rárá ẹniyẹ ti wá rà nígbà tí wọ́n ti ń tà níbi 9,000 ó ti rà ọjà bá wọ́n máa ń padà ń tà ní 16,000 naira ṣé 9,000 ni kó máa tà ní àbí kó máa tà ní 16,000 naira ìbéèrè tó lágbára ni kò wá lágbára náà tí ẹ̀rí bó ṣe wá rí wọn ẹ wà á discover páwọn àfá àti sọ̀rọ̀ lọ lérí ẹ̀ tíra àti káwà ìwòjẹ̀ tó dáyé ẹ̀ tí rí àwọn àfá àti sàlàyé látàrí àwọn sàbẹ́ wọ́n ti sọ̀rọ̀ lórí àwọn kan àkọ́kọ́ ẹ jẹ́ ká mọ̀ wípé ẹni tí ń tajà yẹn ọjà tí ń bẹ lọ́wọ́ ẹ̀ tó bá tà tán bí ò bá ṣọ́ra iye tí ọjà wà ní market náà ni yóò fi ra ọjà ó súnmọ́ kọ́mọ̀rì ọjà tó pọ̀ rà padà sínú ṣọ́ọ̀bù ẹ̀ lápòjú wọ́n sì ó ní bag of rice 10 abẹ́ẹ̀kọ́ ó sì rà ní ìṣirò èlò káàkọ́ tà ní ó rà ní 8,500 ó ń tà ní 9,000 ó wá ta gbogbo bag of rice 10 yẹn ó tà ní 9,000 10 yẹn jẹ́lò 90,000 ìgbà tó wá fẹ́ lọ rọjà a bag of rice 15,000 níbi tá ti ń tà ìjẹ tí wọ́n ń tà ní òun kó 90,000 lọ́wọ́ ó wá fẹ́ lọ ra rice padà ìgbà tó bá dí ọjà 15,000 mẹ́fà ní ó rà só jèrè ní àbúsọ́tì náà mẹ́gbọ́ so ìdí ìyẹn tó fi jẹ́ pé Islam ó protect interest ẹni tí ń tajà yóò sì tún protest ẹni tó fẹ́ rajà náà sorú ẹni báyẹn nínú ṣẹ̀ríà ó gbúdọ̀ dúró ní wọ̀ntúnwọ̀nsì òun lè má tà ní 16 ṣùgbọ́n yóò dúró yóò ẹ̀yin oní economics bó lẹ́sí wọ́n demand and supply ó ti ní kíní kan tí ó graph equilibrium so ní ọ̀padà lò tí ó fi wà ní wọ̀ntúnwọ̀nsì kò ní ṣàṣejù ọ̀dẹ̀ ní òun náà ní sọ́ọ̀tì yóò sì rí tó bá padà wo èrè tó ń rí yẹn náà tó bá gbé lérí ara wọn nọ́màtì náà ní ọ̀padà wà lájá sí ṣùgbọ́n pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń jẹ́ láti àsìkò yẹn òun tún lè mọ́ 17 torí pé lè jẹ́ pọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní gan yóò rí ó wà 17,000 so kó dúró ní wọ̀ntúnwọ̀nsì kó má ṣọ́ọ̀tì kó má ṣiṣẹ́ kìlọ̀ kó má fara ní àwọn tí wọ́n fẹ́ ra nǹkan hádà wallahu a'lam wọ́n ní ṣe ẹni tí ó ṣẹ́ oyún tí ó bá jẹ́ wípé ọkọ rẹ̀ ló gbé lọ ṣẹ́ oyún náà tí wọ́n yóò san owó ẹ̀mí
tàbí gbààwẹ̀ tí wọ́n bá fẹ́ san owó ẹ̀mí náà ta ni wọ́n fún ẹwà kó fẹ́ mi gbogbo èyí tẹ́ ti ẹ̀sájọ jẹ́ 40 million àwọn bíi márùn tẹ́ ti 7 times 5 ọlọ́run kó ṣàánú ọlọ́run mọ́ fún wa lọ́kọ burúkú ló fi jẹ́ pé bá a bá fẹ́ lọ́kọ bá a bá fẹ́ níyàwó ká fẹ́ ẹni tó bẹ̀rù ọlọ́run ká fẹ́ ẹni tó bẹ̀rù ọlọ́run tí ó máa fojú bẹ̀rù ọlọ́run gbogbo nǹkan kó tó gbégbèsè bàbá sì so igi ọmọ ọwọ́ obìnrin fún yàn ká so igi ọmọ afẹ́ tó bẹ̀rù ọlọ́run ẹni tó bẹ̀rù ọlọ́run ó ti níjànú bọ́ bá ti ń ṣe kíníkẹ́ ni àwà ṣé bọ́lọ́run ṣe wí nìyẹn ṣé bá nàbí ṣe sọ ní ara rẹ̀ náà balẹ̀ ṣùgbọ́n tí ò mọ ọlọ́run tí ò bá nàbí kí lè fẹ́ fi bá sọ ọkọ tó lórí láyà àti ń gbéyàwó rẹ̀ gbogbo gbà lọ́bi tí ó ti lọ mọ sẹ́yìn ọkọ yóò bẹ̀rù ọlọ́run torí pé ní tí ń ṣe yẹn gan ẹ̀mí obìnrin yẹn lè lọ sí ibi wọ́n ti ń sẹ́yìn yẹn gan obìnrin yẹn lè padà ní problem kọ́ mọ́lẹ̀ ọmọ bímọ ìwọ̀n ó sì níyàwó mi so kìí ṣe nǹkan tó dá àyàfi tó bá ṣe wípé fún àwọn ìdí tí ṣẹ̀rí àgbà wọlé nìkan tí ò bá ti jẹ́ yẹn ẹ̀mí nìyẹn now ṣé yóò san owó ẹ̀mí lórí èèyàn mi ò lè sọ kankan lérí ẹ̀ so ti yé mi ò lè sọ kankan lórí ẹ̀ nítorí pé èyí tá à ń sábà máa ń san owó ẹ̀mí lé lérí ọmọ tó ti fọ́ọ̀mù torí pé gúrra wà bóyá obìnrin kan tó lóyún nísìnyí ẹnìkan wá gba obìnrin yẹn níṣẹ́nu látara bó ní gbáṣẹ́nu yẹn oyún yẹn wá wálẹ̀ ọmọ yẹn wá lókun ẹni yẹn sanwó díyà rẹ̀ gúrra ni wọ́n pè ṣùgbọ́n irú eléyìí pé wọ́n sẹ́yìn ìtọ́ ká lọ tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run ká dẹ̀ túbà ṣùgbọ́n pé wọ́n san díyà mi ò ní kankan lọ́wọ́ lérí ẹ̀ lọ́wọ́lọ́wọ́ mi lè sọ̀rọ̀ yìí wọ́n ní ọmọ tó pa bàbá tàbí bàbá pa ọmọ kí ni ìdájọ́ wọn nínú ṣẹ̀ríà Islam ọmọ tó pa bàbá ẹ̀ wọ́n pa ọmọ yẹn náà ló ti àkọ́kọ́ náà ọmọ yẹn ò lè jogún bàbá yẹn ọmọ tó bá yẹ pé ó mọ̀ọ́mọ̀ pa bàbá ẹ̀ la yarithu al-qatil ọmọ tó bá fojú lẹ̀ pa bàbá ẹ̀ báyà torí kó bàbá yìí ti ẹ̀kú jáde ká jogún ọwọ́ apá bàbá yẹn ìyẹn sì ti yọ kúrò nínú ẹni tí ó jogún kò lè jogún bàbá yẹn nínú ṣẹ̀ríà Islam àyà tó bá yẹ pé kò mọ̀ọ́mọ̀ bóyá ó ń sáré bọ̀ bàbá náà fẹ́ jáde nínú ilé ó bá kọlu bàbá jáde mọ́lẹ̀ bàbá kú ẹ̀rù pé kìí ṣe kó mọ̀ọ́mọ̀ yóò jẹ ọmọ yóò jogún ọ̀rọ̀ tó pọ̀ ọ̀rọ̀ àwọn afá pọ̀ lórí yẹn ṣùgbọ́n èyí tó clear ní pé yóò jogún bọ́n bá pa àbẹ́ ìwọ̀n pa tí bàbá bá pa ọmọ mo ti ṣàlàyé ẹ̀ alákọ̀ọ́kọ́ wò pé ọ̀nà wo ló fi pa ọmọ yẹn ó ń bẹnu àwọn afá àti wọn ní zọ́yìrò hadith yẹn lálò wípé la yuqtalu liwaladi gbogbo ọ̀nà tí bàbá ní kó pa ọmọ wọn ò ní pa àbá yẹn pa ṣùgbọ́n àwọn afá mi sọ pé tó bá yẹ pé a rí pé ìkà ní ọlọ́fọ́ ọmọ yẹn so gbowó àbó lu ọmọ yẹn pa àbó ṣe kíní àwọn afá mi ni wọ́n pa padà bẹ̀ ta'ziran la hadda so ọ̀rọ̀ pọ̀ lórí àwọn abala bẹ̀rẹ̀ bẹ̀ kọ́lọ̀ nǹkan ṣọwọ́ náà wọ́n ní tí wọ́n bá fẹ́ pín gbèsè ẹni tí ó kú ṣé wọn yóò pín títí oyún onú náà mọ́ sóyún onú lówó ni jẹ́ òfin jẹ gbèsè bí wọ́n ṣe máa ẹni tó kú bá ṣe máa san gbèsè rẹ̀ nìyí tẹ́nìkan bá kú ó jẹ gbèsè nígbàtí sí gbogbo gbèsè tó wà lọ́rùn ẹ̀ ó jẹ́ 1 million ẹ wá fàlù gbogbo property tó fi ilẹ̀ ó jẹ́ 5 million ẹ kọ́kọ́ yọ 1 million ẹ gbọ́dọ̀ tí ìpín gún rẹ̀ rárá 1 million gbèsè wọn ẹ kọ́ yọ kúrò bẹ́ẹ̀ 4 million ló kù tí ẹ̀nà wọn fẹ́ pín àwa rí wípé ẹni yìí jogún ẹni yìí ó kú ogún tó fi ilẹ̀ 2 million ni gbèsè tó ní 2 million ní tọ́ ọ̀pàdé ẹ̀jẹ̀ kankan nìyẹn o kò sí pẹ́rẹ́tẹ́ jò sí gbèsè ni wọ́n lọ san torí pé gbèsè yẹn tẹ́ bá san wàhálà ní fún nínú sáré Ànábì sallallahu alaihi wasallam Ànábì ní nafsul mu'min mu'allaqatun bidaynihi hatta yuqda anhu gbèsè tí mùmínì bá san
bọ́bá ṣe gbé ọwọ́ nù sàárè báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn àǹfààní tó yẹ kó o rí látara ìmánì látara dáadáa tó gbélé ayé ṣe kò ní tẹ̀ ọ́ lọ́wọ́ ó dìbò àwọn bá tó bọ́ san gbèsè yẹn so ló fi jẹ́ pé bẹ́ẹ̀ yẹn ó bá jẹ gbèsè kéèyàn ó ronú lérí tí yẹn fẹ́ jẹ gbèsè lórí àì jẹ gbèsè pé fẹ́ sòkò àì jẹ gbèsè lórí nǹkan tí ò ní túmọ̀ torí pé ọ̀ràn ni tí gbèsè bá wà lọ́rùn yẹn tí yẹn bá kú in tí ò lè fi jọ́ràn òun náà lè ta bọ́ bá ṣe kú gbàrà báyìí kàn yọ nínú dúkìá rẹ̀ ọkàn yóò balẹ̀ nínú sáré so káwọn ọmọ yẹn ó mọ̀ pé àwọn ò ní property kankan táwọn ojú ọgbọ́n àbí kẹ́nìkan ó dìde wípé pẹ̀lú ògbó ọlọ́run gbogbo gbèsè yẹn òun ó gbé òun ó san ọ níyẹn ni kí ọ̀rọ̀ ti kúrò lórí tiẹ̀ ọmọ yẹn ni ẹ wà so ló fi jẹ́ pé gbogbo gbèsè tá a bá ń jẹ ẹ̀dá kù ẹja máa kọ́lẹ̀ mo jẹ lágbájá ní ìlú báyìí mo jẹ kí wọ́n lè rí i tó bá sí mbẹ̀. ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta olè tó ṣe wípé nígbà tó wà láyé ó ní gbèsè lọ́rùn ìgbà tó kú ó ní gbèsè 2 million ìgbà tó kú gbogbo ohun tó ní kò ju 1.5 million lọ ṣé ẹ mọ̀ pé tán bá tún san gbèsè tó kù lẹ̀ ṣe 500,000 yẹn àwọn tí ẹ jogún ẹ̀ àwọn èèyàn rẹ̀ náà ni wọ́n pín gbèsè yẹn san so ti ẹ jogún ẹ tún san gbèsè ní so ẹ wàá ní foyún onú sí torí owó òṣìṣẹ́ kò níṣẹ́ so ti yé bẹ̀tẹ́ pógún bẹ yóò pẹ́ so ti yé owó oníkankan ẹ̀yin tẹ́ fẹ́ jogún náà tẹ́ ẹ̀yin lẹ́sàn gbèsè o kọ́lọ̀ kí kọ́ṣà wọn wà so bákan náà wọ́n ní wọ́n léèyàn ìgbà wo ni kí ìyàwó rẹ̀ kó lọ fọ́kọ mi ìgbà wo ni ká pín dúkìá rẹ̀ nínú ṣẹ̀ríà Islam ẹni tó bá sọnù àwọn afá sọ̀rọ̀ púpọ̀ lẹ́rẹ̀ òun náà ń pè ní al-mafqud ẹni tó sọnù ó ń bẹ náà àwọn afá tí wọ́n ní àwọn afá mi ní ẹwà fọdún mẹ́jọ àwọn mi ní ẹwà fọdún mẹ́rin tí ẹ bá wá rí lẹ́dẹ̀ẹ́sì ẹ̀ decide ṣùgbọ́n àfọ́ àwọn Sheikh Ibn Uthaymin rahimahullah wọ́n ló dìpẹ́ǹdì lórí personality ẹni ẹ̀ ẹlòmíì ń bẹ ó sọnù ó sì ń kọjá ládùúgbò yìí ẹnìkan ọ̀dámọ̀ ṣùgbọ́n ẹlòmíì ń bẹ gbajúmọ̀ ni tí gbajúmọ̀ bá sọnù tí wọn ò rí àwọn èèyàn ò rí torí pọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣe kí ni wọ́n mọ̀ ẹlòmíì ń bẹ bẹ́yọ̀ sọnù gbogbo láyé ẹjọ́ ẹlòmíì lè sọnù kọ́ mọ̀mọ̀ náà lé mọ́ ó lè ní problem bẹ́ẹ̀ àjẹ̀nú kan ló kọlù tí ò mọ̀nà lé mọ́ ara àwọn tó rí ṣùgbọ́n ẹni tó sọnù tí wọ́n ń wá kọ́dà kan polongo rẹ̀ kọ́mọ kọjá ládùúgbò yìí nígbà tí ò sẹ́yìn kan tó mọ̀ wọn ò ní mọ̀ pò ní ìyẹn ni wàá fáwọn Ibn Uthaymin wọn ó depend lórí personality ẹnìyẹn ẹlòmíì bẹ́ẹ̀ tó bá sọnù tẹ́ ẹ̀ bá fi lè rí fóṣù méjì ẹgbà kótókó ni irú rẹ̀ iṣẹ́ ni tí ó sọ táà ní gbúwò ẹ̀ páwọn kan rí ṣùgbọ́n ẹlòmíì sì ń bẹ ọdún kan bẹ́ẹ̀ jí rí ẹ má ti gbà gbogbo ó ṣe é ṣe kó ṣe wípé but àwọn àfà wọn lọ síbi wípé alẹ́ akọ́lù ká dúró ní average bí 4 years nítorí pé ìyàwó tó filẹ̀ òun náà ó lè má lè ṣe farada mọ́ torí pé tó bá pẹ́ lórí lè ṣe farada kò sí wàhálà kó ṣe sùúrù bẹ́ẹ̀ bá rí pé òun lè ṣe farada lẹ́yìn 4 years bẹ́ẹ̀ ní ọ̀rọ̀ táwọn àfà mi sọ 8 years ó depend lórí àwọn circumstances tó bá rọ̀ mọ́ nǹkan yẹn pẹ̀lú ọ̀dọ̀ àfá àtàbá gbé ìdájọ́ yẹn lọ lóbi jẹ́ pé àìní ṣẹ̀rí akọ̀ tó fìyà jẹ wá ọlọ́pọ̀ sàánú wa bó tilẹ̀ jẹ́ pé lábẹ́ constitution wa kò sí tó ní àmàní kò sí tó ní àmàní àwọn customary laws oríṣiríṣi àwọn kọ̀ọ̀kan náà ni àwọn pílẹ̀ orúkọ rẹ̀ ahwalu shakhsiyya àwọn civil matters nǹkan báà náà kò sí tó ní ká máa handle àwọn nǹkan yẹn ó ti nú constitution wọ́n wà mẹ́ tó kọ́ lọ́wọ́ látó rẹ̀ kọ́ sàwọn wa so tó bá wá gbé lọ báyẹn ó kéré jù 4 years obìnrin yẹn lẹ́tọ̀ọ́ láti lọ rí mari dúkìá rẹ̀ wọ́n lè pín àmọ́ wọ́n bá pín tán oṣù tó tẹ̀lé ọba yọjú ọba rẹ̀ ẹlẹ́gbẹ̀rẹ̀ ta ló ní ọgbà bẹ́ nínú ṣẹ̀ríà Islam bó ṣe yọjú ìyàwó tó fẹ́
obìnrin yẹn yọ padà sọ́dọ̀ ọkọ ẹ̀ fásitì nìka ọ̀sẹ̀lẹ̀ báyìí lójú ẹsẹ̀ mi torí pé kọ̀kọ̀ ìyàwó ẹ̀lẹ̀ àìrí mọ́ yẹn ní Islam fi ṣàánú obìnrin yẹn pé kó lọ lọ́kọ mi tó bá dé obìnrin nǹkan yóò máa jẹ̀rẹ̀ kó wọ́n padà sọ́dọ̀ ọkọ òun ṣẹ̀rẹ́ Islam wà obìnrin yẹn kí ló fẹ́ ṣe òun padà sọ́dọ̀ ọkọ máa lọ ọ̀dọ̀ pẹ̀ tó ṣe fásitì nìka yọ̀ọ̀sẹ̀ wọn ó sì ti sọ fún wọn náà nígbà tó fẹ́ ṣe nìka wọn má sì lọ jókòó lórí àwọn ọpọlọ mọ́jọ wa má gbẹ yọ tòtọ́ba bẹ́ẹ̀ náà ni ogún rẹ̀ tẹ́ ẹ pín masala ìbúsẹ̀rí ní kọ́lọ̀ kó wọlá tó rẹ̀ kí kó sàánú tàbá ti dáhùn ọyọ̀kan yìí àdàtúrò wa kí bàbá rẹ̀ tó kí ìyá rẹ̀ lóyún ní bàbá ẹ̀ kú nígbàtí ìyá rẹ̀ sì tún gbé kalẹ̀ báyìí níjọ́ tán bí náà ni ìyá rẹ̀ dáì láyé pé bóò ni ọ̀rọ̀ ogún ọmọ yẹn bàbá rẹ̀ tó kú yẹn yóò jogún bàbá ẹ̀ ìyá ẹ̀ tó kú yóò jogún yẹn nítorí wọ́n ṣe ni pé àkọ́kọ́ tọ́mọ yẹn kọ́ nídìí ni pé àwọn oní ọ̀tọ̀jú ẹ̀ ìyẹn làkọ́kọ́ á gbé fáwọn tí ó tọ́jú ẹ̀ sẹ́ni tí ń tọ́jú ẹ̀ náà ni ó bá mójútó ogún ẹ̀ dúkìá rẹ̀ tẹ́pẹ́ nìyẹn náà ní fine alhamdulillah tẹ́pẹ́ lómi ni ó dẹ̀ bá mójútó ọmọ yẹn ti di yẹtíìmù nìyẹn yẹtíìmù tiẹ̀ yútùmù tiẹ̀ tún lágbára ó lù sí méjèèjì ẹnikẹ́ni tó bá ní wu ẹni bẹ́ẹ̀ ní kápá ó bẹ̀rù ọlọ́ tó ti bàbá so ogún bàbá rẹ̀ normally bàtí tún bẹ́ẹ̀ ní oyún yẹn ló ti yẹ kán ti pín gùn fún un nígbà káwá ni wọn ò pín nígbàtí ìyá náà tún lọ gbogbo nǹkan fílẹ̀ náà wọ́n gbìyànjú wọ́n kò fọmọ yẹn tó bá lọ jẹ́ pọ́ ọmọkùnrin lọ́mọ yẹn tí ò dẹ̀ sẹ́ni kankan ìyá tó kò lábúrò kò nígbà kò láwù kò sígbà gbogbo ọmọ yẹn náà ni ó bá wù ẹ́ asọ́ba ni ta sí ibà yóò jogún ẹ̀ pẹ̀lú asọ́ba yóò kọ́ lọ́n kí ó kún wa lọ́wọ́ ọ̀kan náà àwọn ọmọ ẹ̀yà pè mí lánàá mo ń sọ ọ̀rọ̀ kan ṣùgbọ́n tọ̀ ní tí mo fẹ́ sọ ọ̀tọ̀ ní tí mo wí torí bá a ṣe ń ṣe ìláìfù báyìí àwọn èèyàn ń gbọ́ káàkiri ọwọ́ ni mo fẹ́ sọ kankan òun rí pé nǹkan báyìí ni mo sọ mo ní mi ò mọ̀ á fẹ́ tuntun sọ mo ń sọ̀rọ̀ nípa ọmọ ìgbà tí barista béèrè question lánàá wípé ọmọ obìnrin tó ṣe wípé bàbá ẹ̀ ìyá ẹ̀ ti kú ṣáájú bàbá ẹ̀ tí mo á fi ń dá wọn lójú pé n tí ó gbà náà lè pọ̀ torí pé bàbá nìkan ni ó jẹ nínú ogún yẹn tí mo ní bàbá ó jẹ 1/8 1/8 kọ́ 1/4 ni 1/4 ni torí pé tí ìyá yẹn ò bá bí ọmọ ọkùnrin ó jẹ half nínú property ìyàwó yẹn tí ò bá bímọ fún yẹn ṣùgbọ́n tó bá lè bímọ fún yẹn èyàn ó jẹ 1/4 nínú gbogbo tó bá ní èyí tó kù làwọn fámìlì rẹ àwọn ọmọ kankan mọ́ màá ṣùgbọ́n lẹ́nu ìyàwó tí ò bímọ fún ọ tọ́lọ́ ń sì bó láṣìírí tọ́ wá lọ fẹ́ jẹ áàfù property rẹ̀ àwọn family rẹ̀ pé ìwọ lọ pa ẹwà ìmọ̀ká wọ́n ni wọ́n lọ pa so ló fi jẹ́ pé iṣẹ́ pọ̀ fún wa nínú ẹ̀sìn ló fi máa ń dùn yàn pé iṣẹ́ tó kúnlẹ̀ tá a fẹ́ ṣe àti ìṣe kankan làwọn kan sọ pé àwọn àfáà babaláwo làwọn ṣe wà pọ́rọ̀ tí wọ́n bá yàn nú jẹ ẹ gbogbo ilé ìdáhùnsọ ẹni kò yọ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ẹlòmí ò fi ṣe kàkó mọ kò yé ó sì ti ń tẹ̀lé àwọn àfáà míì kiri ọlọ́lọ́mọ ọdún fàákìlù ṣe ìlà ẹni tó ń tẹ̀lé gan oúnjẹ ọ̀má kọ́lọ̀wọ́lá tó rẹ̀ kó ṣàánú wa àlámọ̀rí ẹ̀sìn wa ẹ̀sìn Islam ẹ̀sìn tó dúró lórí ìmọ̀ ni tó jẹ́ pé lọ́pọ̀lọpọ̀ ọgbà mí àpójúwe tó súnmọ́ ẹni tó ṣe pé kò jáde primary school kò jáde primary 3 ló ti kúrò wọ́n wá ń bá ẹni tó ní PhD wọ́n wá ń bá jiyàn sẹ́mọ̀ pé ẹni yọ́kà máa wó ní ẹgbẹ́ ìbò lòun ti fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tí ó bá sọ́ra ọmọ primary school yẹn gan ó lè fẹ́ borí ẹ̀ torí pé kò ní lè sọ̀rọ̀ ayélujára èrì gbàtọ́rọ̀ délẹ̀ ọgbẹ́nu kalẹ̀ ní kò lè sọ̀rọ̀ torí pé wọ́n máa wò pé kí ni òun fẹ́ sọ níbo lòun ti fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn ní tó ń ṣẹlẹ̀ nìyẹn
fa ńlá ni wọ́n kí ni nǹkan tí ń sọ nínú ẹ̀sìn ìtọ́sọ gan ó sì ẹlòmíì ṣe wáàsí lórí ó gbé álbọ́ọ̀mù jáde jẹ́mọ́ àbí yóò bá tiẹ̀ gbé álbọ́ọ̀mù jáde tó ṣe wáàsí késẹ̀tì ó jáde cd ó jáde ó tiẹ̀ yẹ ń tó fẹ́ sọ yẹn wò ẹlòmíì ó ka kùránì gan yóò sì ká ẹlòmíì ó túmọ̀ àyà kùránì yóò sì tú wọ́n dẹ̀ gbé álbọ́ọ̀mù jáde cd ó jáde àwọn èèyàn máa rà wọ́n máa gbọ́ ṣé kò sẹ́ni tó fi hàn ni kódà èèyàn jẹ́ àfáà gan ọkọ̀ nǹkan jáde kó tó jáde ó tún lọ gbé hàn kó tún yẹ̀ wò ìyẹn ló pọ̀ níta ń sìn wá kan tú àyà kan mọ́ subhanallah kì í ṣe tọ́lọ́run gbé lélẹ́yìí ta ló wá pé èèyàn mélòó ló fẹ́ mọ̀ wípé ẹ máa wo tayé ń sìn kéèyàn sọ pé lápòjúwe ń sìn kéèyàn ní I go to market yesterday bó ṣe sọ̀rọ̀ gbogbo ara wo yọ ṣọ́ọ̀kì I went ṣe gẹ́gẹ́ kò lè rí nǹkan yẹn sọ kó mú tó bá tún sọ bó ò tiẹ̀ fẹ́ sọ̀rọ̀ ó rí wípé ọkàn tó pé went ọ sọ jáde yìí sí torí pé kí n ti ń sọ yẹn ó tako tó ti wà lára àwọn èèyàn wá ń commit grammatical blunders oríṣiríṣi ó tiẹ̀ burú jù yìí lọ nínú ṣẹ̀ríà èèyàn wo ló fẹ́ mọ̀ pé ìsọkúsọ ló sọ ní táwọn sọ yìí kò sí babalá àfáà kan tó lè sọ pé kò rí bẹ́ẹ̀ nítorí jẹ́ pé ọmọ kékeré gan sọ pé kò rí bẹ́ẹ̀ àdìsí táwọn sọ yìí ó ní lálàáfíà dọ́dọ̀ ọlọ́run ó sì jẹ́ pàdísì ọ̀dọ̀ ìfùjú tó clear tẹ́kùn púpọ̀ yẹn lọ́pọ̀ pàdísì wọn lálàáfíà bẹ́ẹ̀ ta ni ó wàá sọ fún pé tí ń sọ yìí ò rí bẹ́ẹ̀ àdánwò ta nílẹ̀ ẹni tó kàrà kékeré tó ti lọ sọ̀rọ̀ ẹ̀ di àfa ńlá tó ti bẹ̀rẹ̀ sí ní exploit àwọn èèyàn economically gbowó wọn máa kò tiẹ̀ ní gbìyànjú àti tó tẹ̀síwájú nínú ìmọ̀ yẹn gan mọ́ so àdánwò tá a ní kíní yẹn téèyàn bá dẹ̀ ń sọ̀rọ̀ lérí ẹlòmíì ó rò pé bóyá òun sọ̀rọ̀ àbó òun bínú ipa tí kíní yẹn negative effect tó ní máa jẹ́ ó dún yàn lérí àgbọ́yé ẹ̀sìn àwọn èèyàn bá a bá gbàgbọ́yé ẹ̀sìn ni nǹkan ó rọrùn jù báyìí lọ nǹkan àwùjọ ó rọrùn jù báyìí lọ lára àwa mùsùlùmí ṣùgbọ́n tí ń ṣẹlẹ̀ náà ni pé ọ̀gọ̀ọ̀rọ̀ wa àwọn nǹkan yóò yé wa abẹ́lẹ́ wọn bá ní tó bẹ̀rẹ̀ kí ó sàánú wa ṣùgbọ́n alhamdulilayi adúgbò lọ́dọ̀ ọlọ́run lẹ́nu àwọn èèyàn ń kẹ́kọ̀ọ́ mẹ̀sìn dáadáa tó ń kẹ́kọ̀ọ́ mẹ̀sìn yálà ní nàìjíríà ní outside the country ní saudi arabia ní egypt ní qatar ní bahrain gbogbo àwọn èèyàn jáde tán lọ kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn islam abẹ́lẹ́ wọn bá ní tó bẹ̀rẹ̀ kọ́ lọ́wọ́n bá kí kó mọ́ṣẹ́ ràn wá lọ́wọ́ kí ó sì fún wa ní àgbọ́yé ẹ̀sìn rẹ̀ rahmatu ya arhamar rahimin ẹni tó bá sì lẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn islam náà kò gbúdọ̀ inferiority complex ẹni tó rí rò pé ló máa ń feel inferior ẹlòmíì ṣe islamic studies wọ́n bẹ̀rẹ̀ kọ́ọ̀sì wo ló ṣe ọdún linguistics mo fẹ́ ṣe náà wọ́n kàn mo manage islamic studies mo manage nígbà tí nǹkan ọ̀kọlù làákàyè kí ló manage ń bẹ̀ gbogbo ẹni tí ò bá ti jẹ́ ń tó pera rẹ̀ ní field tó wà yóò mọ̀ feel inferior ọba ṣe sáyà ọba ṣe medicine sọ tiẹ̀ kí wọn náà sọ tiẹ̀ kẹjọjọ gbòsẹgbẹ ara wọn oníkálukú di tó bá mọ̀ yóò dì mú ni ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn wà inferior torí pé ọ̀jẹ́ ń tó péré gan náà nípa ẹ̀kọ́ tó kọ́ so látara àdí eléyìí ìmọ̀ Islam ìmọ̀ tó fẹ̀jú ìmọ̀ tó bù àyà bẹ́ẹ̀ nìkan bá jẹ́ àfa abimanel kelma in tó mọ̀ pọ̀ tó gbogbo àwọn nǹkan tá à ń sọ yìí ń sìn àwọn tó bá jẹ́ barista bá a bá ti ń sọ ọpọlọ wọn máa lọ tán lọ kọ́ law school ìdáwọn ọlọ́kọ́ law school àfáà ń sọ yìí tó tún kí ju ìyẹn gan lọ àfáà ò sí lọ law school ọba sì di ọ̀rọ̀ language linguist làfà torí pé kó tó ka Arabic kó tó translate ẹ̀ sí Yorùbá tó sì dọ́gba pẹ̀lú bí Yorùbá náà ṣe ń lò iṣẹ́ ńlá ni odidi ẹ̀kọ́ kan ní theory translation ẹ̀kọ́ bóyá ṣe ń tú èdè kan sí mi odidi ìmọ̀kánni lọ́tọ̀ ṣùgbọ́n ó sì gbé kalẹ̀ yóò mọ Arabic yóò mọ tú sí Yorùbá tí ó sì mọ yáwọn èèyàn so àtàwọn nǹkan míì bẹ́ẹ̀ lóríṣiríṣi tó papọ̀ téèyàn fi ń jà pa so kọ́ wá ní gbogbo yẹn lára kọ́ ọmọ fílìm fígbà jẹ́ ìyàwó ìyàwó ló ti lè mọ fílìm fírọ̀ irú ẹni yẹn yẹ̀ wò òun kò gbádùn so látara rẹ̀ á nídìí àwọn tí ó nímọ̀ nípa ẹ̀sìn tí wọ́n sì jìntò nínú ìmọ̀ ẹ̀sìn yẹn tí wọ́n sì dára wọn lójú kán lè fi wúlò fáwùjọ Islam káwọn yóò lè ṣàǹfààní láti mọ ìdájọ́ ẹ̀sìn
abẹ́lẹ́wọ̀n ọba subhanahu wa ta'ala kó mọ́sẹ̀ fún wa ní àgbóyè ẹ̀sìn rẹ̀ subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh